ṣe comparison láàrin religion ìgbà tó wá ṣe comparison yẹn tán ó gbé religion ilé ìwọ̀n ó gbé wòsílẹ̀ ó wá ṣe comparison yẹn tán ṣé reason tó fi padà wá choose Islam ṣé reason tó worth ẹ̀ ni ṣé reason tó make sense ni àwọn ọlọ́pàá àwọn èèyàn gan mọ̀ pé reason tó fi padà mú Islam kì í tún ṣe reason tó worth ẹ̀ kì í ṣe reason tó make sense. I want you to question Islam. I want you to question Allah. I want you to question Muhammad. Think, ọ̀gá ronú. Ronú. Okay, jẹ́ kí n tún fún ẹ example ẹlẹ́kẹta kó lè mọ̀ wípé even kó o ṣe comparison láàrin religion ó ló padà bá choose Islam. Comparison yẹn o lè má right, reason yẹn lè má correct. Ó ti ẹ lọ sí ìyàtọ̀ ẹ lọ sọ́dọ̀ ìyá kan tó wà tàbí bá sọ wípé bọ̀dá onírun kúnkún kan báyìí ló ní kẹgbà ẹgbà ẹlẹ́sọ pé fẹ́ gba gold break gan ní comment section ẹni tí mò ń bá rí ti mọ́ra wọn ẹgbẹ́ wọ́n máa fún yín ẹ lọ síta. Ó ní so èmi ń sìn lápẹẹrẹ mo ní mo ti ṣe comparison o Kùránì sọ wípé àwọn àbí mi léèrè wọ́n ní kí ni reason mo fi mú Islam after tí mo compare Islam with other religions. Mo ní torí pé Kùránì òun nìkan ló sọ nínú rẹ̀ Islam nìkan ló ní ìwé tó sọ nínú ẹ̀ wípé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ Kùránì kalẹ̀ àwa la ó sì sọ. Ó yẹ ló gba àwọn afúnyín nẹ́nìkì ẹ̀ máa wọ̀rí yáyàn tí ẹ̀ nẹ́nìkì ó ti yẹ Kùránì kan lẹ̀sìn tó sọ wípé wọ́n máa ṣọ́ mi àbùkù kankan ò ní kàn mí. Ó yá gbé sínú làákàyè so make sense wípé you as a Muslim after your comparison láàrin àwọn religions oríṣiríṣi ó padà wá choose Islam láti nítorí pé Kùránì sọ wípé inna nahnu nazzalna dhikra àwa la sọ Kùránì kalẹ̀ Kùránì fúnra Kùránì ó sọ wípé àwọn làwọn sọ Allah ló sọ Kùránì kalẹ̀ Allah ló dẹ̀ máa ṣọ́ nǹkan kan ò ní ṣe Kùránì so kò sírú verse bẹ́ẹ̀ nínú Ifá kò sírú verse bẹ́ẹ̀ nínú Bible torí ẹ̀ àti àwọn ẹ̀sìn tó kù àbí ó ti bá ẹ̀sìn torí ẹ̀ ló ṣe choose Islam so make sense sórí ẹ̀ pé mo ń béèrè question sórí ẹ̀ pé so mo fẹ́ láwọn examples kó lè mọ̀ pé we have examples tó pọ̀ rẹpẹtẹ tó yẹ sí pé o lè wá kó wá claim fún wa kó wá brag fún wa wípé ìwọ ti ṣe comparison o ìgbà tó wá ṣe comparison Islam ló ṣe choose after then àwa máa sọ fún ẹ wípé comparison yẹn what are your reasons tó fi choose Islam so make sense pẹ̀lú àwọn reasons yẹn nǹkan tí mò ń já ẹ sí nìyẹn mo dẹ̀ ń fún ẹ ní example kó lè mọ̀ wípé òótọ́ ni ó wà àwọn reasons tí ò bọ́ pọ̀lọ́ mo tẹ́ fi choose Islam tẹ́ fi jẹ́ mùsùlùmí because Quran ẹ máa rí mùsùlùmí mi ọ̀dà bí kẹ́ fún ní ìgbàtí kó dẹ̀ pòyì kí ìka yín kó kọlà sí lẹ́kẹ̀ẹ́ báyìí tí tẹ́ bá rí bí tó bá ti sọ pé tó bá ti mú àwọn reasons báyìí wá torí pé Quran sọ ní tẹ́ bá ní mùsùlùmí rẹ̀ Quran nìkan ló mention orúkọ rẹ̀ gbóru bàbá Yusuf Adépọ̀jù níjọ́ wo ń bíbáyìí tó ń sọ wípé Bible correct tó ń sọ ìtàn ní kíni tó ní Quran sọ wípé tó ń challenge pé ẹ mú Bible wá the word Bible in the Bible. What does that has to do with bóyá Bible jẹ́ òótọ́ àbírọ́? That is why I'm asking you. Ṣé sórí ẹ pé ṣó ní ọpọlọ? Then ṣé wọ́n ti ń tẹ̀ láwọn èèyàn ni? Ṣé nítorí pé ìwọ comparison tiẹ̀ òun ni Yusuf Adépọ̀jù? Comparison tiẹ̀ òun ni Akéwú ṣèkínní kan wọ́n ti pọ̀ báyìí. Comparison tiẹ̀ òun ni Àpòiṣu Abdullahi. Comparison tiẹ̀ àwọn akadip yẹn comparison tiẹ̀ ní akadip àbí tó fi mọ̀ pé you are better than a Christian, you are better than oníṣẹ̀ṣe as a Muslim. Okay, Akéwú ṣèkínní kan so mọ Islam fúnra rẹ̀. Wàláì tàlá ìwúrẹ́ jẹ Kùránì yà sí súnmọ́ bí wàláì súnmọ́ bí láì tàlá yà sí wàdúwà ìwúrẹ́ jẹ Kùránì. Ṣáwọn ni comparison yẹn ṣáwọn ló fi ṣe comparison but all these people ṣáwọn gan mọ Islam. Àbá Yusuf Adépọ̀jù tí ò mọ Suratu Taha pé Yusuf Adépọ̀jù sọ pé Suratu li Taha kò mọ Suratu Taha. Yusuf Adépọ̀jù lè ka Suratul Baqarah wọn lè bàbá Yusuf Adépọ̀jù I'm very sure kò lè ka pages mẹ́ta nínú Kùránì kókàkọ́ wọn kò lè ka page ẹyọ kan jálẹ̀. Bàbá Yusuf Adépọ̀jù lè ka page ẹyọ kan jálẹ̀ nínú Kùránì gbogbo chẹ́sì mi mo fi sọ bẹ́ẹ̀. Jamiu Adégúnwà kò lè ka verse mẹ́ta tán nínú Kùránì kókà yanjú kò lè ka verse mẹ́ta kí inú Lárúbáwá dùn. Jamiu Adégúnwà kò lè ka verse mẹ́ta kí inú Lárúbáwá dùn. Gbogbo akadipu abo àpòṣù gbogbo wọn everything gbogbo àwọn tó ń fọ́ọ̀mù akadipu gbogbo àwọn tó jẹ́ wọ́n lè ṣàlùwàlá kó nítumọ̀ kó yanjú according to Islam. So ṣé o dẹ̀ ní reason lóòótọ́ nítorí pé Kùránì sọ wípé wọ́n máa preserve òun. Meanwhile Kùránì sọ wípé Allah ló sọ òun kalẹ̀ Allah ló dẹ̀ máa ṣọ́ òun. Nínú Islam gangan náà ti bẹ̀rẹ̀ sí ní tako ọ̀rọ̀ yẹn wípé ọ̀rọ̀ tí ò bọ́pọlọ mu ni. Like do you get what I'm saying?
you as a Muslim o ṣe comparison wá rí pé Kùránì sọ wípé àwa la sọ Kùránì kalẹ̀ àwa la dẹ̀ máa ṣọ́ reason yẹn nìyẹn tó fi gbà pé Kùránì lòdodo ó ṣe báyìí nísìn. So now we have afas nínú Islam gangan náà ti gbá ọ̀rọ̀ yẹn pé àyà yẹn gan ò ṣe é lò lódodo láti sọ wípé Kùránì lòdodo. And you ó wà ń bíbá ẹ ó ń claim wípé Kùránì òdodo ní nítorí pé verse yẹn wà nù Kùránì tó dẹ̀ jẹ́ sí pé even gan ẹ ní àpanupọ̀ lórí ọ̀rọ̀ yẹn láàrin ara yín má fún ẹ ní evidence náà evidence ẹ wà ó ti wọ́n pe ìwé kan ní wọ́n pe kan ní Ruhul Maani ibi tí a ti lè rí ọ̀rọ̀ yóò pọ̀ pọ̀ ẹ lè rí nínú Ruhul Maani ẹ lè rí nínú Tafsiru Razi gangan ọ̀rọ̀ tí mo fẹ́ kà jáde Tafsiru Razi ẹ lè rí nínú ẹ̀. So Tafsiru Razi yẹn ó tún ṣàlàyé dáadáa ju eléyìí tí mo fẹ́ kà lọ Tafsiru Razi volume 19 page 127 nínú Tafsiru Razi wọ́n pe Tafsiru kan ní Tafsiru Razi volume 19 lẹ́tì máa rí according to paper ẹ̀mọ̀ báwọn paper ìmọ̀ yàtọ̀ síra wọn gbà mí volume 19 page 127 lẹ́tì máa rí but ibi tí mo ti fẹ́ kà Ruhul Maani inú ẹ̀ ni mo ti fẹ́ kà. You accepting Islam wọ́n gba Islam nítorí pé Quran sọ wípé wọ́n máa ṣọ́ tó yẹ sí pé nínú Islam yẹn gan náà ti gbá ọ̀rọ̀ yẹn dànù nínú Islam yẹn gan lẹ́nu yóò ti kò wípé ọ̀rọ̀ yẹn ẹ̀yin gan fúnra yín wọ́n bá nínú Islam kó ọ̀rọ̀ yẹn ò bọ́pọ̀ lọ́mu. Ẹ máa gbọ́ nǹkan tó sọ ní bíbá wọ́n ní wahtajja al-qadi wọ́n ní ẹnìkan tó pè ní qadi wọ́n ní ó fi verse kan ṣẹ̀rí bil aya ó fi verse náà verse inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwọn aláṣọ Kùránì kalẹ̀ àwọn aláwọ̀ sì sọ wọ́n ní ọkùnrin kan nínú àwọn àgbà àfà tó ti lọ nínú Islam ni wípé tán pè ní al-qadi wọ́n ní ó lo verse yẹn láti fi ṣe ẹ̀rí ala fasadi qawli ba'di min al-imamiyya wípé ó fi tako àwọn kan nínú àwọn Shia tán pè ní ashiatul imamiyya àwọn kan wà nínú àwọn Shia tán pè ní imamiyya ṣẹwárí àwọn tán wà nínú Shia yìí wọ́n ń sọ wípé ẹ máa gbọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí àwọn kan wà nínú Shia tán pè wọ́n ní imamiyya àwọn tán pè ní imamiyya yìí wọ́n ń sọ nínú ọ̀rọ̀ wọn wípé Kùránì táwọn mùsùlùmí yìí gbé lọ́wọ́ tí ìwọ mùsùlùmí tó ń wò mí tó gbé lọ́wọ́ tó wà nínú yàrá ẹ̀yẹn àwọn Shia imamiyya yìí àwọn òun lò tiwọn wọ́n pátì ẹ̀rọ sáà àwọn òkì ń lò dáadáa ní òṣì ní kò pé ó ti dínkù wọ́n ti everything ti ṣe bẹ́ẹ̀ bá àgbègbè gbà wáyé náà dẹ̀ ṣe gbà tá a ti sọ́lẹ̀ kan wípé ewúrẹ́ gan jẹ Kùránì so àwọn wọ̀nyí àwọn ìjọ wọ̀nyí wọ́n pè wọ́n ní ashiatul imamiyya wọ́n gbà pé Kùránì tó gbé lọ́wọ́ ìranù ló gbé lọ́wọ́ ó ti al-Qadi ìdẹ́rẹ́ ó wà lára àwọn àfáà tiyín tí ò sí lára àwọn Shia imamiyya yẹn inú àwọn àfáà tiyín ló wà táwọn sọ̀pọ̀ ti Kùránì tí ẹ̀yin gbé lọ́wọ́ yìí tẹ́ǹkà yìí tó wà nù yàrá yẹn so al-Qadi yẹn wá fẹ́ fún àwọn imamiyya lésì àwọn imamiyya èsì wo ló fẹ́ fún wọn ó fẹ́ fún àwọn imamiyya lésì nípa pé àwọn imamiyya ń sọ wípé Kùránì tẹ́ gbé lọ́wọ́ tí al-Qadi náà fúnra rẹ̀ tó ń gbé lọ́wọ́ àtẹ̀yìn náà tẹ́ gbé lọ́wọ́ kò pé al-Qadi wá fẹ́ fún lésì ó wá lọ lo verse yẹn láti fi fún lésì wípé ṣebí Kùránì tá gbé lọ́wọ́ tí ìwọ Ganamu má jẹ́ pẹ̀lú ìwọ Ganurudeen àti Ganuratullahi tó wọ náà gbé lọ́wọ́ tó wà nù yàrá yẹn ó ti yé Qadi wá ń bá yín fi verse tó wà nínú rẹ̀ ṣẹ̀rí fún àwọn imamiyya wípé ìkankan ò ṣe Kùránì tẹ́ gbé lọ́wọ́ yẹn ó wá ní Kùránì tẹ́ gbé lọ́wọ́ ó ti wà nínú ẹ̀ wọ́n ti kọ́ sínú ẹ̀ wípé inna nahnu nazzalna dhikra ala sọ Kùránì kalẹ̀ wà láwọ́dẹ̀ sọ nǹkan tó ṣẹlẹ̀ mẹ́rin ni ẹ wá gbọ́ nǹkan tó sọ ó ti wọ́n ní wada'afahu al-imam ṣẹwárí al-imam Razi ni ar-Razi torí pé inú Ruhul Maani ni mo ti ń kà tó wáyé pé inú Tafsiru Razi ni Razi ló máa sọ̀rọ̀ fún ara ẹ̀ so inú Ruhul Maani òun wá sọ̀rọ̀ wípé ar-Razi ọ̀kan nínú àwọn àgbà àfáà náà bíi ti al-Qadi yẹn òun wá ń gbá al-Qadi yẹn lẹ́nu pé gbẹ́nu sọ́n even though Kùránì kan náà ló jọ wà lọ́wọ́ al-Razi àti al-Qadi tí gẹ́gẹ́ tí mo sọ the same Quran tí al-Qadi ń gbé lọ́wọ́ òun náà ni ar-Razi ó ń gbé lọ́wọ́ òun náà ni gbogbo yín gbé lọ́wọ́ báyìí àwọn kan wá ń bẹ tán pè ní ashiatul imamiyya yẹn àwọn ò gba Kùránì tí ar-Razi ń gbé lọ́wọ́ al-Qadi ń gbé lọ́wọ́ àti gbogbo ẹ̀yin mùsùlùmí tó kù al-Qadi wá ṣáájú ó wá ní òun máa fún àwọn al-imamiyya ilé sí òun fẹ́ proof ẹ̀ fún wọn wípé Kùránì tẹ́ gbé lọ́wọ́ yẹn kò sí nǹkan tó ṣe kò dínkù kò lékún ó wá ní ó ti wà nínú Kùránì náà tẹ́ gbé lọ́wọ́ yìí tí Qadi gbé lọ́wọ́ tí Razi gbé lọ́wọ́ ó ti wà nínú ẹ̀ wípé àwa la sọ Kùránì kalẹ̀ àwa láwọ́dẹ̀ sọ Qadi ló sọ yẹn Razi tóun náà gbé the same Quran lọ́wọ́ ó ní rárá Qadi ọ̀rọ̀ tó sọ yìí orí rẹ̀ ò pé sọ̀rọ̀ ṣé do understand ìwọ gẹ́gẹ́ bí mùsùlùmí ìwọ fẹ́ lo ọ̀rọ̀ yẹn as pa pé òun ni reason tó fi wà ní Islam meanwhile Razi sọ fún Qadi nígbà tí Qadi lo verse yẹn tó fi fún àwọn imamiyya lésì Razi wá sọ pé Qadi lóòótọ́ Kùránì kan náà nígbà tí ẹjọ́ gbé lọ́wọ́ but ṣorélè tó sọ yìí kò wọlé wada'afahu al-imam bi annahu yajri majra ithbat ash-shay'i bi nafsihi li anna lil-qa'ilina bidhalika an yaqulu inna hadhihi al-aya min jumlati az-zawaid wa da'wa al-ijaz fi hadha al-miqdar la budda laha min dalil. Imam wá ń fún Qadi lésì wípé ìbọn ara ọ̀rọ̀ tẹ́ sọ yìí ọ̀rọ̀ tó dọ̀ ìfù ni ó dọ̀ ìfù gan
ẹ lè máa lo àyà yẹn láti fi sọ wípé kùránì, torí pé tẹ bá lò ó ní ó máa lọ kò bá lọ́jìkì mu, ó máa lọ lórí wípé bígbà tí yàn fi tí nǹkan ń testify ara ẹ̀ kò dẹ̀ bá ọpọlọ mu. Kí ni màá sọ pé ṣé màá sọ pé èèyàn burúkú ni mí ni mi ní sọ pé èèyàn burúkú lèmi fúnra mi náà. Rọ́ọ̀zì ló ń sọ fún Kọ́ọ̀dí bẹ́ẹ̀ pé kó yé lo fásì yẹn fi takò àwọn èèyàn pé kùránì pé Rọ́ọ̀zì àti Kọ́ọ̀dí yẹn dẹ̀dẹ̀ kùránì kan náà jọ ń lò, tó túmọ̀ sí pé nǹkan tó ti torí ẹ̀ fi di Islam mú ó ti ń wó láti ìpìlẹ̀ nínú Islam yẹn náà ti gbọ́ra yín yé, ó ti wà debated. Ni mo fi ń bẹ̀rẹ̀ wípé the reason you choose Islam even after your comparison láàrin religions show make sense, show what do you even know what level of your knowledge báwo ni. Rọ́ọ̀zì wá fún lésì wípé tá a bá sọ wípé ká máa lo fásì yẹn wípé àwa la sọ kùránì kalẹ̀ àwa ládẹ̀ sọ ká máa fi takò àwọn tó sọ pé kùránì ta gbé lọ́wọ́ kò pé, definitely make sense yo, because èèyàn fi nǹkan fi nǹkan òun gangan fún ara ẹ̀ rìn lẹ́ni, ó ń fi òun gangan fún ara ẹ̀, òun testify àwọn ara ẹ̀ kò bọ́pọ̀ lọ́mùnà, ó mú wáyà socket wá plug ẹ̀ sínú socket òun the same socket. Okay, ó yẹ kó mú wáyà socket kó kíbọ extension wall extension wall socket, ó wá mú extension ó mú wáyà extension tó yẹ kó kíbọ wall socket ó wá kíbọ nu extension box yẹn padà. Nǹkan tí Rọ́ọ̀zì sọ ni Rọ́ọ̀zì wá fún Kọ́ọ̀dí lésì pé lára má máa lo fásì yẹn báyẹn mọ́ kò bọ́pọ̀ lọ́mú, torí pé Rọ́ọ̀zì wà nínú even Kọ́ọ̀dí yẹn náà. Rọ́ọ̀zì Al-Imam Rọ́ọ̀zì nínú àwọn àgbà àfáà Islam ni, nínú àwọn tó dẹ̀ máa ń lo ọpọlọ láti fi àwọn kan wà nínú Islam tó yẹ pé àwọn mùsùlùmí tó máa ń rí wọn sá yé bóyá àwọn èèyàn mọ̀ ẹ mọ̀ wípé àwọn èèyàn kan àwọn àfáà kan wà nínú Islam tó yẹ sí pé wọ́n ti máa ń lo ọpọlọ wọn láti tipẹ́tipẹ́ tó yẹ sí pé wọ́n dàbí mùdírù mọ́ríkàz. Àwọn èèyàn ò gẹ́tì nǹkan tí mo sọ. Àwọn èèyàn kan wà nínú àwọn àfáà Islam tó yẹ sí pé wọ́n ti máa ń lo ọpọlọ wọn tipẹ́tipẹ́ tó dàbí mùdírù mọ́ríkàz tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà máa sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ káwọn náà wòye sí kìíní yìí ṣe ẹ̀ nílò ọpọlọ ni. Tán jẹ́ àgbàfà ńlá ìmáàmù gidi ìmáàmù ńláńláńlá ni mò ń sọ o. Àwọn tó wọ́n ń pè ní alimutakalimun wọ́n máa ń pè wọ́n ní alimutakalimun, àwọn tó yẹ pé wọ́n máa ń lo ọpọlọ alimutakalimun náà máa ń pè wọ́n àwọn mantikiyun, àwọn tó máa ń lo mọ́tì tó máa ń lo logic. Àwọn àfáà nu ìsìláàmù náà máa tó àwọn like àwọn mùsùlùmí àwọn àfáà kan ló sáà máa dáhùn yẹn sí pé àwọn eléyìí ti máa ń lo ọpọlọ jù. Wọ́n ṣe wàláì tàláì tí wọ́n bí láì wọ́n máa ń tẹ̀ wọ́n lábùkù pé wọ́n ti máa ń lo ọpọlọ jù. Inú wọn náà ni Al-Ghazali wà ń bẹ, Rọ́ọ̀zì wà ń bẹ, Al-Qadi gangan fún ara ẹ̀ tó ń lo fásì yẹn òun náà wà láàrin wọn. Òun náà wà láàrin àwọn tó máa ń lo ọpọlọ wọn. So Rọ́ọ̀zì wá sọ fún pé no bí àwọn èèyàn ṣe máa fi extension box sínú the same extension box kò bọ́kọ lọ́mú náà. Ó ní li'annahu yajri majra ithbati shay'i bi nafsihi li'anna al-qa'ilina bi hadha, torí pé àwọn tó ń sọ wípé Kùránì tá gbé lọ́wọ́ yìí kò pé nígbà tí ẹ bá ka fásì jáde fún wọn nínú Kùránì. Ibn Taymiyyah yes ẹnìkan sọ̀rọ̀ nínú comment pé Ibn Taymiyyah náà máa ń lo ọpọlọ ṣùgbọ́n Ibn Taymiyyah Ibn Taymiyyah òdòdó Ibn Taymiyyah jẹ́ àfáà fún ọ̀pọ̀lọpọ̀ bí àwọn Ibn Kathir nǹkan Ibn Taymiyyah sì jẹ́ àfáà wọn, but Ibn Taymiyyah ní ó ní skóṣí lórí díẹ̀ ó ṣe mistake tó pọ̀ according to Islam ni mo sọ, according to àwọn mùsùlùmí gan tó kù, according to as-Sufiyyah wal Ash'ariyah, so wọ́n gbé àwọn àṣìṣe tó pọ̀ jáde bẹ́ẹ̀ má jẹ́ kí n lọ bẹ̀yẹn, so wọ́n rà pé mo teach Islam ní báyìí ó ti so but for you to know wípé kò sí nǹkan tá a mọ̀ ní aspect ìwé mo bẹ́tẹ̀ sọ ó ti so a mọ gbogbo ẹ̀. Pé mo pé I really try mo try nípa Islam o mo try mo mọ̀ pé mo try o mo try ọmọ kò easy ṣòrògbó easy ni mo ma try ní Islam gan sleepless night pọ̀ lọ rẹpẹtẹ Nescafe bí wèrè kí má bàa sùn àwọn wèrè tán kílẹ̀ mọ̀ nípa Islam gan fúnra yín. Mo try nípa Islam ṣe èmi student tí mo ní àwọn èèyàn tí mo ti kọ́ tán ti kọjá níwájú tán ti kéwú níwájú mi gangan fúnra mi tí máa ń kà wọ́n máa tó 500 more than that jù bẹ́ẹ̀ lọ more than that àwọn tí mi ti rántí àwọn tí mi ò tẹ̀lé rántí mọ́ physical online so kò sí nǹkan tẹ́ ń gbin ìjọmọ́ kò sí. So afáyín wá fún lésì pé ó ní àwọn tẹ́ bá lọ ń lo verse àgbàdà sábúrú yẹn ló dẹ̀ máa pa ẹ́ àgbàdà sábúrú yẹn ló máa pa ẹ́
ọmọ àlè olódo ara àwọn wèrè tá à ń sọ nìyẹn. Irú òpònú ìbáyìí sìn kò ever béèrè question rí nípa Islam. Ó ti lẹ́yìn kan jà fún Islam kan ṣàjà ní tiwọn. So wọ́n ní torí pé tẹ́ bá lọ sọ fáwọn èèyàn tí wọ́n sọ pé Kùránì tẹ́ gbé lọ́wọ́ kò pé, Ar-Razi ló sọ̀rọ̀ yẹn, àgbà àfáà nínú Islam. Tẹ́ bá lọ sọ fáwọn èèyàn wípé Kùránì tẹ́ àwọn èèyàn tán fi ẹ̀sùn kàn wá wípé Kùránì tẹ́ gbé lọ́wọ́ yóò pé, tẹ́ bá lọ sọ fún wọn wípé ó wà nínú Kùránì tẹ́ gbé lọ́wọ́ wípé wọ́n ní wọ́n máa ṣọ́ Kùránì. Àwọn tẹ́ ń sọ fún yẹn wọ́n máa fẹ́ sun yín lésì padà wípé inna hadhihi al-aya, even verse tẹ́ ń kà yìí gan, min jumlati zawaid, nínú àwọn èyí tán fi lékún nínú Kùránì yẹn náà ni. Wa da'wa al-i'jaz fi hadha al-miqdar la budda laha min dalil. Kódà irú ọ̀rọ̀ báyìí tó bá dẹ̀ ti dí báyìí èèyàn gbọ́dọ̀ mẹ́rin wá náà ni. Ẹ wà Ar-Razi ṣe sọ̀rọ̀, àwọn àfáà yìí náà sọ̀rọ̀ yìí, àwọn àfáà yìí náà sọ̀rọ̀ yìí wípé tẹ́nìkan bá ń sọ fún ẹ wípé MS Baba wá lápẹẹrẹ, MS Baba ní ìwọ mùsùlùmí Kùránì tó gbé lọ́wọ́ kò pé, àbí wọ́n ti lékún níbẹ̀. Ìwọ mùsùlùmí wá fún MS Baba lésì wípé Kùránì sọ wípé wọ́n máa ṣọ́ Kùránì, nǹkan ò ní ṣe, tó túmọ̀ sí pé Kùránì ò ní lékún kò dẹ̀ ní dín. Ṣó rí bó ṣe lọ lo fásì nínú Kùránì yẹn tó fi sọ fún MS Baba wípé Kùránì nǹkan ò tí ì dé tó lọ mú fásì yẹn wá nínú Kùránì, MS Baba máa sọ fún ẹ padà wípé fásì yẹn náà wà nínú àwọn àlékún tí mò ń sọ. Fásì yẹn náà wà nínú àwọn àlékún tí mò ń sọ náà. Nǹkan tí Razi ń sọ nìyẹn. Razi wá sọ fẹ́yìn mùsùlùmí pé mùsùlùmí tó rí ẹ bá pé kan kò ní sọ̀rọ̀ báyẹn, kò ní fún MS, kò ní lo ẹ̀rí, kò ní lo fásì yẹn fún ẹ̀rí, kò ní lo níwájú MS bẹ́ẹ̀ tí MS tóun jẹ́ kèfèrí, tí a gbé MS kèfèrí lòun. Ó di Razi wá ń sọ bẹ́ẹ̀ ìgbẹ́yìn mùsùlùmí, ẹ̀yin tẹ́ ń ṣe báyìí orí yín ò pé, ẹ ti ya wèrè, orí yín ti dàrú, ẹ ti sínwín. Meanwhile, ìwọ as a Muslim, ìgbà tí olóò ṣe comparison láàrin àwọn ẹ̀sìn, reason tí ẹ tó fi choose Islam òun ni wípé Kùránì sọ wípé wọ́n máa ṣọ́, Bible sọ pé wọ́n máa ṣọ́, Ifá sọ pé wọ́n máa ṣọ́, Kùránì nìkan ló sọ pé wọ́n máa ṣọ́ òun. Reason tí wọ́n fi gba Islam nìyẹn, but reason yóò bọ́pọlọ mu kan tí mo sọ fẹ́ nìyẹn. So that is why tí mo fi béèrè question wípé why tó ṣe jẹ́ Muslim, ṣé o ti compare Islam pẹ̀lú other religions ni? Lẹ́yìn ìgbà tó compare Islam tán tó wá rí pé Islam ló yẹ kó mú, kí làwọn reasons ẹ tó fi mú Islam, tó fi rò pé Islam ló yẹ kó mú? O ní reasons àbí? Jáwọ́ àwọn reasons yẹn, ṣé àwọn reasons yẹn náà bọ́pọlọ mu? Okay, o fẹ́ wò pé báwo ni ò ṣe ní bọ́pọlọ mu? Mo ti fẹ́ láwọn examples láwọn reasons táwọn mùsùlùmí fi ń jẹ́ mùsùlùmí. After their comparison, tán bá wo wọ́n ní kí níkà ò sí nínú Bible, wọ́n ní kí níkà ò sí nínú Kùránì nìkan ló wà. Okay, now àwọn reasons wọ̀nyí lẹ fi jẹ́ Muslim, should make sense. Are you making sense? So wà okay. Ṣé bẹ́ẹ̀ mi ni mò ń mọtí, ìwọ ló ti ń pa? As a Muslim, èmi mú mọtí, ìwọ lórí ẹ ti dàrú. Ìwọ lórí ẹ ti dàrú. Ó yí báyìí nísìn, so bí ó ṣe jẹ́ nìyẹn. So ìbéèrè Mùsùlùmí, ṣó ti ever ronú? Máa dé ọ̀rọ̀ tí mo sọ fún ẹ, Mùsùlùmí máa dé o, bá dẹ̀ wẹ̀ dànù. Kò forí ara ẹni. Ṣó ti ronú rí Muslim? Why is Islam fi discourage àwọn èèyàn nípa question? Why is Islam ṣe discourage àwọn èèyàn kí wọ́n má béèrè question? Ya ayyuhal ladhina amanu, ẹ̀yin tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo nínú Allah, la tasalu an ashiya, ẹ má béèrè àwọn nǹkan, ẹ má béèrè question àwọn nǹkan kan mọ́. In tubda lakum tasukum, tán bá ṣe hàn yóò máa sun yín o. Let them ask. Let it soon. Why discouraging them? Like you Muslim, have you ever thought, have you ever asked, have you ever questioned Allah? Báwo ló ṣe lè máa discourage yín kẹ́ má béèrè question? Do you even know this verse show mo bóyá exists nínú Quran? Show mo bóyá verse yìí tiẹ̀ wà rárá? Show mo pé nǹkan kan bẹ tó tiẹ̀ mọ̀? Do you even know about Islam? Do you even know Islam? Do you even know? Have you ever sit down for once lọ́dọ̀ kan nígbèsí ayé ẹ kó ka Quran from A to Z? Have you ever ṣó ti ka Quran sí kí ló ìgbìyànjú wo ló ṣe lójú ọ̀nà Islam yẹn? Ó ti ṣó ti question rẹ̀ rí, ṣó ti wò ó pé wá tálá ṣe ń discourage ẹ̀yin mùsùlùmí kẹ́ má béèrè question. Tí kò tẹ́ bá béèrè question ọpọlọ yín máa ṣe àbí? Mùsùlùmí ṣó ti ever sincerely pé Kristẹni
mo fẹ́ lọ ọ̀dọ̀ pastor, mi fẹ́ argue pẹ̀lú pastor. Like I'm asking these questions. Like Muslim, mo ń béèrè àwọn questions yìí lọ́wọ́ ẹ̀. I want you to leave Islam. But not by force, me force ẹ, but mo kàn fẹ́ kó ronú tó bá gbà. Wàhálà tèmi lèmi ṣe yìí. Wàhálà tí ẹni tó bá gbà so kò kàn mí. Èmi live after this lecture, èmi ṣe live tèmi lọ. Mo lè gba gold break kan sí. Sorry. O jẹ́ kí n tó fi tọ́pù ẹ̀, mo jáyé tèmi lọ. Mo jáyé tèmi lọ nìyẹn, kò sí nǹkan tó kàn mí, ó gbà ó. Mo ṣe fàájì tèmi lọ nìyẹn. Ó ti so ti pé ó ti lọ ọ̀dọ̀ pastor rí. Question yìí farabalẹ̀ gbogbo question tí mo sọ yìí, torí mo believe pé o ti ṣe ní láyé as a Muslim, o tó bẹ́ẹ̀ o lè ṣe. Ó wá lọ sọ́dọ̀ pastor, wá lọ jókòó pastor mi argue. Ẹjọ́ àwọn kankan wà kò yé mi nínú ẹ̀sìn yìí. Mo fẹ́ gbọ́ explanation yín. Ẹ bá mute bá ti wọlé máa mute. Ẹjọ́ bó ṣe máa ń listen, ẹ bá wa mute ẹ bá ti wọlé, ẹjọ́ ẹ bá mute. Ẹ má interrupt mi. Ẹni tí ó bá ti mute lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti wọlé, ẹ já wọn lẹ́sẹ̀kẹsẹ̀, ẹjọ́ moderator. Ẹni tí ó bá ti mute lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti wọlé báyìí, ẹ já wọn. Ẹjọ́. So ó wá lọ sí ọ̀dọ̀ olùṣọ́ lọ́jọ́ kan, ó wá lọ jókòó tí olùṣọ́ lọ́rùn pé àwọn ẹ ṣàlàyé ẹ̀sìn yìí fún mi, kí lẹ̀ ń ṣe gangan níbẹ̀? À ń sọ báyìí, ṣé òótọ́ ni? Kùránì, like, nǹkan tó tún wọ́ọ̀sì nípa Kùránì, okay, Kùránì sọ wípé Ọlọ́run mẹ́ta lẹ̀ ń jọ́sìn fún, ṣọ́lọ́run mẹ́ta lẹ̀ ń jọ́sìn fún, like, just go and ask olùṣọ́. Kùránì sọ pé Ọlọ́run mẹ́ta lẹ̀ ń jọ́sìn fún, ṣọ́lọ́run mẹ́ta lẹ̀ ń jọ́sìn fún lóòótọ́ as Kùránì ṣe sọ. Olùṣọ́ bá sọ fún wípé rárá, mi àjọ́sìn fún Ọlọ́run mẹ́ta, àjọ́sìn fún Ọlọ́run kan tó farahàn lọ́nà mẹ́ta. Ó lè ṣàlàyé fún ẹ bẹ́ẹ̀, things like that. But have you ever had this kind of explanation before? So ti gbọ́dọ̀ explanation yẹn rí. Ọ̀rẹ́ mi kan ìgbà tí mo travel lọ sí Oǹdó láìpẹ́ tí mo dé, ìgbà tí mo fi wà mẹ́ mo pè, mo wá béèrè lọ́wọ́ ẹ̀, mo ní kí wù mí, Christian lòun. Ṣé àgbé mi kèfèrí lèmi, mo tún fara pẹ́ ẹlẹ́bọ tún ni mí àti mi ìgbọ́lọ́ngbọ́ ẹmọ pé mi ìgbọ́lọ́ngbọ́ tèmi bẹ́ẹ̀ ẹlẹ́bọ tí mi ẹ understand it. So the reason tí mo dẹ̀ fi like ẹbọ, mo like ẹbọ gan ju any other thing lọ, mo reason mo like bí mo ìwà ẹ àti ìgbọ́lọ́ngbọ́ ó nira fún mi, that's the problem. Ṣé the concept Ọlọ́run gangan, like Ọlọ́run fúnra rẹ̀ gangan, me I know they send him. Ẹ má bínú, oníṣẹ̀ṣẹ̀ má bínú, Christian má bínú, even Muslim in this aspect, ẹ má bínú. Because me, that Ọlọ́run, I know they send him at all, me rí tẹ̀rù. Ó ti ẹ báyìí ní sè, so kò sí, mo lo life tèmi lọ ni, I know they send them at all, make you know, kó má dá sí mi. Tọ́lá yẹn bá bẹ̀rẹ̀ wípé kí ni mo ṣe máa lọ́ mi ìṣú ní mi. Mo ìsọ fẹ́ nìkan fẹ́ lé ní, mo ní jẹ́ni tí bá sọ fáwọn èèyàn báyìí, reaction wọn máa ń pa mí lẹ́nu, mo máa fẹ́ sọ lásọ tún sọ, because tí bá ti sọ fáwọn èèyàn, bó ṣe máa rí àti máa ń pa mí lẹ́nu. Tí wá dé, kí wá ló ń ṣe wá ní èṣù lọ́lọ́run tẹ, èṣù ní mò ń tẹ̀lé, èṣù ló ń darí mi. Wá rí, ọmọ yìí. So normal. Me kò wọlé sí mi lára, like I can't even just, like the concept of that God, I can't even get it. Look, like, and I don't want to argue it. Because we believe it, you cannot be an atheist out of explanation. Like someone is there explaining to you that you should be an atheist. Atheism will share explain for you. People here come and be atheist. So that's why they're saying atheist. Or what about atheist? One can criticize anyone. If they say atheism, Lord, as be alara. So because atheism, atheism as something like need that is offering, so to bat you will know. So you understand? So you say me buy argue bọ́lọ́run wà because ọ̀nà mi ti argue because to what am prove fún mi bọ́lọ́run wà lọ tó bá padà yé mi I go follow am. Ma prove fún mi bọ́lọ́run wà lọ. So tó bá padà yé mi màá tẹ̀lé màá gbọ́. But me ti fẹ́ argue pẹ̀lú ẹ rárá pé ṣé wà bí ó sì. Because I have millions of reasons láti believe ni pé mi lè gbà pé ọ̀rọ̀ yìí wà. You understand? So that's my own personal thing. To get my own personal thing. Check my to but when it comes to I should tell you the truth. Wallahi the lies might be lie, I go tell you. So might be lie. Even Jesus I will tell you the truth. When it comes to King Soro, about the Moshe, I will tell you, no matter what, even in Christianity, in Ishashi, in anything, I will just tell you. So I reason movie like a ball over others. That is where I was born. Like in my own ideology, in my own brain, you always like in my own brain, tradition. Even if you are trying to differentiate between ẹbọ ṣíṣe nínú Yorùbá àti àṣà Yorùbá, to me is the same thing. To me is the same thing. So mo believe pé àtẹbọ ṣíṣe nínú Yorùbá yẹn
àtàṣà Yorùbá àti gbogbo ẹ̀yẹn lọ́pọ̀lọ́ mi ò yá àfi tí ìbá fẹ́ jẹ́ Yorùbá mú like èmi ò torí ẹ̀ ni mo torí after not believing in anything like that kìíní divine although mo believe no spirituality díẹ̀ kọ̀ọ̀kan you understand ó dẹ̀ ní why explanation pọ̀ bẹ́ẹ̀ gan ṣe rí tí mo ṣe wáyé tí n bá sọ ideology mi I will not have time to criticize again, but I'll just be explaining. Mo need my own personal ideology. Only man mean but I am very sure if I should stand with you, can you explain ideology me friend? Mo dey silence it. I'm very sure there is a high chance can silence lórí ideology me. Timba ready láti prove for me. So don't think yet. Pé bóyá mi ò mọ̀ nǹkan tí mo sọ. Then it's possible kí wọ́n náà ní point it here. So possible kí wọ́n náà ní point it here. So but I have reasons tó jẹ́ sí wípé like reasons tó jẹ́ sí pé kì í ṣe ọjọ́ kan ni mo fi gbà bẹ́ẹ̀. Kì í ṣe ọ̀rọ̀ ọjọ́ kan. Tí mo fi panda lórí like tí mo fi ro experiences everything. So oníkálùkù náà ẹlòmínà tó náà gba nǹkan tó gbà experience náà ló fi ń sọ̀rọ̀. That is life. Ló fi jẹ́ sí pé ẹ̀sìn tó bá sọ fún ẹ wípé àfikán dú ẹ lọ́rùn tó bá ti gbà nǹkan tó ló fi jẹ́ sí pé o gbọ́dọ̀ gbógun tì. And that is only Islam. Because everybody ló máa ní tó bá rí Christian níbi tó ti ń ṣàlàyé fún ẹ pé Jésù lọ́lọ́run tó bá rí Christian tó wà convinced I swear wàá gbà pé Jésù lọ́lọ́run lóòótọ́ like ó má wà convinced mà ní ìtorí orí tó bá rí ibi tó ní fá tó ti wà convinced wípé àníṣe kò sí nǹkan tó lè sọ fún mi fá ni màá tẹ̀lé kú ní sẹ́ ìtorí orí. Okay, so ló fi jẹ́ sí pé things can be personal sometimes kò ní kó má ṣàlàyé tiẹ̀ but when it comes to one that olórí burúkú tó ní kò fẹ́ ọdún mẹ́fà òun ló ní kò kẹ́kẹ́ ní tí ọba tí lóhùn sí Islam mọ́ kẹpa and have you ever thought inú question tí mo sì fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ nìyẹn ṣé o ti ever rò rí láyé ẹ̀ wípé kí ni reason tí Islam fi sọ pé kí wọ́n pa àwọn tí wọ́n bá ti kúrò ní Islam now nǹkan tí mo sọ ni wípé mùsùlùmí lè wá ó lè ní tá bá ti níjọba Islam náà sọ ó lè ní tá bá ti níjọba Islam òun náà sọ ìjọba Islam ní tí a bá ti níjọba Islam náà sọ wípé olórí ló lè pa ẹni tó bá ti lóhùn sí Islam mọ́ yes àtolórí àti kò sóló àtàwọn mùsùlùmí tẹ́ sí pé wọ́n ń ṣe olórí wọn kàn ló pé ẹni tí lóhùn sí Islam wọ́n lè lọ pa fúnra wọn àti tó lórí pa generally náà ni mò ń sọ báwo kí ló dé tí ìdájọ́ yẹn fi wà have you ever questioned this? ó ti so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé ṣé o ti lọ jókòó is part of the question tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ mùsùlùmí nínú àwọn questions tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé o ti lọ jókòó ti olùṣọ́rí bàbá mo dé wá bá yín lọ́rùn lénìí ẹ ṣàlàyé kí ló ń jẹ́ Christianity gangan fún mi ṣé o ti lọ bá onífá babaláwo kan rí láyé ẹ bó ṣe wà yìí mùsùlùmí gẹ́gẹ́ bó ṣe lọ máa ń bá àwọn àfá mo mọ̀ gẹ́gẹ́ bí muslim mo mọ̀ pé gẹ́gẹ́ bí mùsùlùmí tó jẹ́ mo mọ̀ pé o lè lọ́nsìn mo dẹ̀ ń lọ lọ́nà mo dẹ̀ rí èso kan wo àwọn èèyàn jẹ́ wọ́n sọ pé ó dùn màá lọ bèèrè lọ́wọ́ àfá mi ná sọ pé àwọn ìwádìí nìyẹn wà lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí tí ẹ̀bà bẹ́ẹ̀ wà mùsùlùmí náà ní àwọn wàyẹn lọ́wọ́ tí mùsùlùmí bá fẹ́ ṣe crypto mùsùlùmí làwọn bèèrè lọ́wọ́ àfáà náà pé ẹjọ́ sótọ́ Islam kí tó lè ṣe crypto tí mùsùlùmí bá fẹ́ ṣe POS mùsùlùmí lè lọ bèèrè lọ́wọ́ àfáà náà pé ẹjọ́ kí ni Islam sọ nípa POS tí ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá àwọn mùsùlùmí ló nìyẹn gbogbo gbèsè ayé wọn mùsùlùmí fẹ́ sùn àfáà ṣe mo lè sùn báyìí ọ̀kan wèrè kan ló ń tọ́ yín ṣe láti wèrè kan ló ń kọ́ yín bẹ́ẹ̀ ṣe sùn níjọ́ tó ní àdébáwọn níbi ṣe máa sùn ẹ ṣe báyìí ó dàbí kí fún ní ìgbà tí látẹ̀ òpònú tánà bí bá fẹ́ sùn a ṣe báyìí wàá sùn báyẹ̀ wàá jí bẹ̀ láàrọ̀ ọjọ́ kejì ṣé bí wàá ṣe jí láàrọ̀ ọjọ́ kejì ni ẹ kàn ponú so wàá sùn báyìí bádọ́ bí ṣe ń sùn yẹn wàá wá bára ẹ bẹ́ẹ̀ lọ́jọ́ kejì padà torí pé kò wà kọ̀fí ṣe àgbé ojú oorun tí ẹ bá wà lójú oorun àwọn àyè kan wà tí ẹ máa yí sí tó yẹ sí pé látara pé èyàn wà convenient lèyàn fi máa yí ra ẹ̀ síbi tó máa convenient tó dẹ̀ nímọ̀ so wàá sùn bí Muhammadu ṣe sùn yẹn àwa bára ẹ̀ bẹ́ẹ̀ lójúmọ́ wàá ti yí padà náà àbí tó bá tún yí tó bá ti yí padà wàá tún sùn padà bẹ́ẹ̀ wàhálà boardings kan pọ̀ ṣé o ti lọ bá pásítọ̀ rí pásítọ̀ ẹ ṣàlàyé ẹ̀sìn bó ṣe máa lọ ń bá àwọn àfà wípé àfà mo fẹ́ ṣe POS ṣé kí n ṣe POS àfà máa wá ṣàlàyé fún ẹ wípé àwọn àfà kan sọ pé yẹnì kan eléyìí ló lẹ́rìí eléyìí ni ò lẹ́rìí àwa ní mashallah ìmọ̀pọ̀ àfà yẹn mọ kí ó ti ṣàlàyé fún mi ó ti yé mi bó ṣe lọ máa ń bá àwọn àfà rẹ̀ tí wà tẹ́tí sí wọn yẹn irú etí tó máa fi ń tẹ́ sáwọn àfà yẹn irú etí tó máa ń tẹ́ sáwọn àfà yẹn nínú Islam yẹn ṣé o ti tẹ́ sí pásítọ̀ kan rí ṣé o ti tẹ́ sí babaláwo kan rí pé ṣàlàyé fún mi are you a Muslim why are you a Muslim that is my question on this program today why are you a Muslim kí ló tó fi jẹ́ mùsùlùmí
òtútù dọ́kàn. Bánabi ó tutù dọ́kàn bàbá mi kò ní báyìí. Bánabi ṣe ni a máa múnú o. Bánabi ṣe ni ká máa mú ni òun lélẹ̀. Bánabi ṣe kọ́ wa nù. Ta ló ti máa omi sún náà? Bọ́n ṣe máa mú omi sún náà. Ẹ mọ̀ pé bọ́n ṣe máa mú omi sún náà wà o. Tó bá mọ̀ jẹ́ wo bọ́n ṣe máa mú omi sún náà. Dr. Sharafa wọ́n ti ṣàlàyé ẹ̀rí. Àwọn náà dẹ̀ ti kọ ìgbà táwa nùsà bọ́n ṣe máa mú omi sún náà. Wà á kọ́ sí báyìí mẹ́ta ni wà á ní. Ó ti ẹ̀ dá omi Zemzem kan náà lèmi náà gbé lọ́wọ́ yìí. Wàá ṣe lánàá bàbá wàá ṣe báyìí. So omi Zemzem ní go beg àbí. Omi Zemzem omi tó Wallahi Jahannama lele. Ina Jahannama. Àjọba máa sálámà sí ra mẹ́ni. Abájọ́lá assalamu alaikum. Ẹ̀yin náà ti dé bí? Mashallah barakallah fi. MS ló máa jẹ ìmámù nínú Jahannama. Mo ti ní àwọn agbami onímọ̀ ni wọ́n gbárí jọ síbi ẹ̀rù bà mí. Bàbá mi champion tó wá lè sà. Bàbá champion máa ṣe làdáni. Ìjọba náà wà mí. Ẹ káàbọ̀ sà, mi jẹ́ ìwójú screen, ọlọ́run mi mọ̀ mi. Bàbá mi ètò láyé, ẹ káàbọ̀ ohun kí o mi ìwójú screen. Ẹ kú gbogbo ẹ̀kú ètò. À ń gbádùn yín ni mo pé kí n máa wà bí kí n máa kẹ́kọ̀ọ́ jẹ́jẹ́ lápá bí o. Ẹ ṣeun jáde, bí mo báwọn sójà sí wà pẹ̀lú mi. Ẹ ṣe gan jáde, ẹ ṣeun. Inú mi dùn lálẹ́ pẹ̀lú àwọn èèyàn tó ń jọ ìwà ìtọ́jú ọmọ wa. Àwọn ìkan. Combination yẹn bá dìjú. Ó lọ fà. Ẹ̀kan ẹ̀zámì kẹ́rù kan wá wọ bí ìwà. Ṣé mọ̀ pé bí ìgbà tí àgùntàn wọlé kìnìún ni? Kó máa sàkóso. Bóyá kí n sáré ráńdọ̀ kan kágbẹ́rú wọlé àbí kí lẹ fi. Bó sì máa láìkì ẹ̀yìn Malik Musa ẹ̀dọ̀ àgùntàn ló máa láìkì. Ètò láyé dè wọ́n máa láìkì ìwé. Tẹ́rù máa wọlé lásán láì gbọ́dọ̀ bọ́ sáà mi kó tó ẹ̀pìn jẹ pápápá ni. Kò tinú ẹran làwọn kò jáde. Èmi náà rẹ̀ láìkì ẹ̀dọ̀ o. Ó ti yé. Ẹ ṣeun jáde bàbá mi mọ́. Ó sì rìn náà. Ẹ ṣeun gan. So ẹ sáà máa gbàgbé pé iná jáà náà. Ẹ sáà máa gbàgbé iná jáà náà. MS èmi ti jọ ń dá ìmáàmù fún MS. Wọ́n máa ṣe ìmáàmù. Champion bàbá wa náà jẹ́ wọ́n máa ti làdáni. Ètò láyé ẹ jẹ́ fún yín ní position ti jáà náà mọ̀. Mo ń gbádùn yín. Ok. Ẹ fẹ́ mi ní agbọ́pa ìmọ̀mù ẹ̀dàkùn agbọ́pa ìmọ̀mù torí owó tó bá ń wọlé. Àwa la máa wà ní di corruption nínú ọ̀nà. Àwa wọ́n mọ̀ nípa lórí mọ̀mù. Ẹ jẹ́ mi ọmọ kú. Nǹkan wà tí ò yé mi o. Àwọn èèyàn ò ra gbó jẹ́dì. Ẹ sáà jẹ́ kí mi máa gba fíṣà bílí láì. Àwọn èèyàn ò ra gbó jẹ́dì o. Ṣé wọn ò ro kan báwọn lálìjẹ́ náà ní 72 virgin èmi ń ta gbó jẹ́dì náà ọ̀pẹ́yìn. Ó bí ìmọ̀ láàrin ìyàpá tó náà sì ní kẹ́. Ètò láyé bóyá kẹ́yìn máa tàgbó. Okay, ó jẹ́ pé inú nẹ́lẹ̀ máa lọ. Mi tí rí èèyàn láyé. No, mọ́tò tó máa ṣẹlẹ̀. Iná yẹn máa fà. Ọjọ́ láyé ọrọ̀ ajé ni, nǹkan tó máa ṣẹlẹ̀ lélẹ̀. Ṣé tó bá ti wà nínú Jahannama? Ẹ mọ̀ pé tó bá ti dàsìkò oorun, èèyàn kì í sọ̀rọ̀, èèyàn kì í ṣe anything. Ẹ kàn rọra máa yọ lẹ́yìn ìmáàmù. Ẹ máa fún fẹ́ǹsì, ẹ máa bọ́ sínú àlìjánnà. Àwọn tó máa fẹ́ akíbo 72 virgins, ẹ máa tàgbó fún wọn. Business ni. Yàtọ̀ sí yẹn gan ẹ mọ̀ pé inú náà yẹn máa dùn gan ibẹ̀ ni gbogbo àwọn pírẹsidẹ́ǹtì àwọn Donald Trump gbogbo wọn ibẹ̀ wọn wà. Ẹ má jẹ no sẹ́rí tí everybody bá rọ sínú náà ẹyọ kan kò ní da àwọn oní lọ làṣà àwọn oní lọ jẹ yí mi ò yá. Ṣẹ́dẹ̀ mọ̀ pé ó tọ́ ni o. Ṣẹ́dẹ̀ mọ̀ pé Ọbásanjọ́ ṣẹ́dẹ̀ pé àwọn ọmọ onídìí ńlá táwọn wò lórí street yẹn àwọn ọmọ onídìí ńlá yẹn. Iná ní gbogbo wọn máa wà inú náà ìtẹ́lú máa dùn jù. Ó wá fọ́ọ̀nì débi pé àwọn obìnrin tán máa kó lọ àlìjọ́nà ọ̀dọ̀ wa náà wọ́n ti máa wá kó wọn. Tálá ló máa fún wọn nínú àlìjọ́nà inú náà wọ́n máa gbà lọ. Àwọn àjẹkù àwọn tó lọ kó fún láti. Àwọn ọkọ máa gbọ́sẹ̀ wọn wò ká tó máa lọ. Bẹ́ẹ̀ ni àwọn àjẹkù ti wà láwọn ọmọ. Láti ìrírí kìíní yìí tẹ̀. Ọmọ ó lágbára. Àlìjọ́nà ẹ máa dọ̀. Àjẹ́rẹ̀ ẹ máa dọ̀ gan. Ta ló fẹ́ wà àlìjọ́nà? Ìgbọ́dọ̀ máa sọ fáwọn èèyàn nìyẹn. Báwo ló ti máa sọ pé kí n wà àlìjọ́nà? Àlìjọ́nà máa dọ̀ Wizkid òní sínú àlìjọ́nà. Èmi tí mo ti ẹ̀ láìkì orin. Tẹ́lá àwọn favourite mi nínú music industry. Wizkid ṣé Wizkid máa wà àlìjọ́nà kò lè wà àlìjọ́nà? Ó máa lé òlé wà àlìjọ́nà. Ó máa lé òlé wà àlìjọ́nà because ọmọ alẹ́ máa kọ̀ ọ̀húkọ̀. Ó ti bẹ́ẹ̀ ni ilé òlé wà àlìjọ́nà.
àlùjánnà gbogbo wa lájọ wà nù náà. tó kí wàá ní àwọn owó náà fẹ́ ṣé àwọn Ibn Taymiyyah ní kí lọ́ máa bá àwọn Ibn Taymiyyah àti ẹ sí pé lábá nìkan náà ń kà lọ́jọ́ ayé wọn kò sí entertainment wọn mọ lúkọ wọn mọ lúkọ wọn mọ jójú wọn mọ ẹ bó ṣe wà ní ẹja rí bàbá mi. ẹjọ ẹrú kan. ẹ bá wa ẹ fẹ́ sọ náà ni pé. bá Malik nífẹ̀ẹ́ ẹrú kan ṣe wá lálejò ni fc ẹ kí ní ìṣẹ́rú kan káàdì ẹ̀ fi pa ní ẹ̀rá kan ilẹ̀ gbẹ. bí a kì í rẹ̀ kan random ẹ jẹ́ kí n random nǹkan ẹ̀ sì ṣe wá lálejò. ẹ jọ̀ọ́ ẹ kú ètò. ok Abdul Qayyum mùsùlùmí kan ti gòkè so Mr. Abdul Qayyum ẹ káàbọ̀. Mr. Kabil ṣé n máa sọ̀rọ̀ lọ ni. mo ń gbọ́ yín sẹ́. mo ń gbọ́ Mr. yín. Qayyum mùsùlùmí làwọn Mr. Qayyum yẹ sọ̀rọ̀. mùsùlùmí kí lẹ sọ. ó ti tó bá òtẹ́ ti wà lórí ètò pẹ̀lú wa. mo ti fẹ́ join tẹ́lẹ̀ mo ti fẹ́ wà lókè bọ̀ tí ẹgbẹ́ sófin bá wá rí wípé send request mo fi wá join nísìn. ok ẹ ètò láyé ẹ engage wọn. ṣé ẹ fẹ́ jẹ́ kémi sọ̀rọ̀ ni. ẹ ó yẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ márùn-ún tànà bí ṣe ni. kọ́kọ́ ń pè látẹ̀kan nígbà tẹ́ ẹ̀dẹ̀ sọ̀rọ̀. ànábì ló kọ́ wa bá ṣe máa ń bá ọmọ kékeré sùn. bẹ́ẹ̀ ń gbọ́ mi. ànábì náà ó tún kọ́ wa bá ṣe máa ń jalè kiri àdúgbò. kò yé yín. ó ti sú mi báyìí o. ànábì tún kọ́ wa. ẹ máa bí tòun lọ. ẹ má bí tẹ́ ti fọkàn mi téèyàn bá ti ń sọ̀rọ̀ ànábì tẹ́ bá ti ń sọ dáadáa tá ànábì ṣe ẹ má bínú dákun ẹni tó bá ti ń sọ dáadáa tá ànábì ẹ má bínú Abdul Qayyum ẹni sùúrù ẹ dákun sẹ́ẹ̀rí ẹni tó bá ti ń sọ dáadáa tá ànábì ṣe kò kí ń rẹ́rìn so ara àwọn dáadáa tá ànábì ṣe béèyàn ṣe máa ń bá obìnrin mẹ́sàn-án sùn papọ̀ so gbogbo àwọn dáadáa yẹn èèyàn ò kí ń rẹ́rìn téèyàn bá ń sọ ẹ máa sọ pẹ̀lú serious. àwọn ọmọ pé nǹkan gidi ni ànábì kọ́ wa yẹn ni àwọn ọmọ rárá. ráàmù ni. bàbá wa Abdul ẹ bá gbóhùn sókè bàbá wa ètò láyé wà pẹ̀lú yín ẹ ṣe. jẹ́rí ntí ẹ̀ ń sọ látàárọ̀ ntí èmi fẹ́ sọ́nbẹ̀ ni wípé Ọlọ́run ọba sọ́nu àyà rẹ̀ tó pọ̀ ó sọ́nu Suratul Mudaththir Ọlọ́run ní òun lòun máa ń fi ẹni tó bá wu òun Ọlọ́run ọba mọ̀nà man yahdi Allaha fala mudilla lahu ẹni tó bá wu òun Ọlọ́run lòun máa ń fi mọ̀nà. your point of correction. mo jẹ́ màá nábì Ọlọ́run. Allah point of correction Allah ní kẹ́ máa lò. Allahu ní òun lòun máa ń fi ẹni tó bá wu òun mọ̀nà òun lòun sì máa ń ṣì ẹni tó bá wu òun lọ́nà òun lòun máa ń ṣìnù kí ẹnìkan wá jáde pé ànábì òun ló kọ́ wa níwà bàjẹ́ Muhammad òun ló ṣe báyìí ní tẹ́mi fẹ́ jẹ́ kí gbogbo ọkọ̀ mọ̀ ní wípé ní tí Allahu kọ́kọ́ sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ní wípé laqad ja'akum rasulun min anfusikum ọlọ́ni laqad ja'akum rasulun a ti gbé òjíṣẹ́ kan dìde min anfusikum inú èèyàn bíi tí yín náà lòun náà o ọlọ́wà ní azizun alayhi ma antum àríyízún alaykum bil mu'minina ànábì tó jẹ́ wípé òun ni ò fẹ́ ìnira fún ẹ̀yin mùsùlùmí ṣé wá rí nǹkan ni mo fẹ́ sọ lálẹ́ yìí mo ti máa ń wo láìfù yìí káàkiri èyàn ó ṣe tó bá wù ú pé iṣẹ́ rí téèyàn bá ń sọ wípé ànábì ṣe báyìí wàláhì tàláì gbogbo àwọn tán ní péjì kọ́ ní ọ̀kọ́ jẹ́ ní àkọ́kọ́ tán ọkọ̀ ṣe bẹ́ẹ̀ ìntẹ́yìn tó ń sọ ìyẹn ò sọ táwọn ẹni tàná ti sọ àwọn ẹni tàná sọ ju tẹ́yìn sọ lọ gbogbo ẹnikẹ́ni tó bá ní òun mọ ọ̀rọ̀ sọ ṣe rí òní ni gbogbo wa rí kò sẹ́ni tó ti rọ́la gbogbo ẹni tí ó bá sì ti rọ́la. ẹ fún wa ní díẹ̀ nínú táwọn àná sọ so ká mọ̀ táwọn àná sọ tó pọ̀ ju tá à ń sọ lónìí lọ. Ọbáṣọlá ẹ ṣeun Afa Abdul ẹ ṣe gan so ẹ ti sọ àwọn pọ́ìntì kọ̀ọ̀kan so since Ọbáṣọlá èmi fẹ́ ní ká máa gbọ́ yín lọ ni so but Ọbáṣọlá ọ̀rọ̀ yín ti sú wọn so a dey gbọ́dọ̀ respect opinion wọn pé ọ̀rọ̀ yín ti sú wọn yẹn so ẹ ká gẹ́gẹ́ bá ṣe interrupt yẹn ká interrupt yín báyẹn so now ibi tẹ́mi tí ó ti wèmí ká gbé ọ̀rọ̀ lórí nǹkan tẹ́ sọ torí ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ kalẹ̀ so ibi tẹ́ ti bẹ̀rẹ̀ náà ló ti wèmí ká gbé ẹ sọ pé Allah ti sọ nínú Kùránì wípé òun ló máa fẹni tó bá wù mọ̀nà òun lè máa sọ ẹni tó bá wù ú wáì tó ṣe ṣe bẹ́ẹ̀ wáì tá a ṣe máa wọ náà again ṣẹlẹ̀ rò pé orí Allah pé báyẹn ṣẹlẹ̀ rò pé Allah gbádùn
tẹ́lẹ̀ pé nǹkan kò máa ṣe lọ́pọ̀lọ́ mo ń béèrè question ni o so òun ló fẹ́ sọ wá nù òun ló dẹ̀ fi wá mọ̀nà so ẹ jọ kí ni reason tá a tún fi máa wọ náà ẹ ṣe. ok reason náà ni wípé n tí ó mú. láyé ẹ lè yàn bí wọn bá yẹn o tán bá ti sọ̀rọ̀ ẹ lè gbélé. ṣé ń gbọ́ n tó mú dádì yín tí wọ́n fi rí obìnrin tó pọ̀ nílẹ̀ tí wọ́n fi rí dúdú tí wọ́n ò fẹ́ tó jẹ́ pé pupa ló wù wọ́n tàbí tán fi rí pupa tí wọ́n ò fẹ́ tó jẹ́ pé dúdú ló wù wọ́n in tó ṣe àwọn làákàyè wọn tó sọ fún wọn wípé ẹni báyìí ni ẹ mọ̀ mẹ́ni báyìí ṣé ẹ̀ ń gẹ́tì mi ẹni báyìí ni ẹ mú ẹ mọ̀ mẹ́ni báyìí ṣé ẹ̀ ń gbọ́ làákàyè wọn tó sọ fún wọn báyẹn àkọ́kọ́ bi àwọn náà léèrè wípé níjọ́ tí wọ́n fẹ́ sun ọmọ bóun náà ṣe sùn tí wọ́n fi pọ̀ irú yín tí wọ́n fi pọ̀ irú yín kalẹ̀ ṣe rí Ọlọ́run bá ti sọ wípé ká má máa gbèjà òun Allahu ní ká má gbèjà òun Ọlọ́run ẹ máa gbọ́ naam níbo láti sọ yẹn ká tó máa tẹ̀síwájú. Màá sọ fún yín Ọlọ́run bá ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm. Ẹ máa gbọ́ iṣẹ́ rí Ọlọ́run ọba ní òun ó sì máa lọ alábòsí ènìyàn lára ni èyàn wà ní ọ̀rọ̀ Ànábì wa Muhammad. Ọbáṣọlá wọ́n sì ń kàkà kúkà báyìí ẹ̀gbọ́n nǹkan tán kà ní. Kò sí ẹ̀ẹ́dẹ̀jẹ́ kan ló lẹ̀ dákun ẹ máa ló lẹ̀ sún bàbá ẹ̀yin lẹ́nilẹ̀ ọmọ onílẹ̀ ní dígan. Ànábì ní Ọlọ́run ọba ní Ọlọ́run máa lọ alábòsí ènìyàn lára ni hatta idha akhadahu títí tí ó fi gbámú lámú yóò fún ní tìhù tí ó wà ní bọ́nú àdánwò tọ́lọ́run bá fi kàn. wọ́n ní kẹ́ ẹ mú wa níbi tí wàhálà ti sọ ní Al-Qur'ani wípé kẹ́ ẹ má gbìjà òun ẹ tún lọ bòmí. ṣé rí ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. bàbá Ọbáṣọlá ó lè jẹ́ pé ràwọ̀ afẹ́fẹ́ náà ń lò wọ́n dúró lójú kan. àwọn ní kíní ti dé. ṣé ẹ ti ń gbọ́ mi báyìí. níbo dẹ̀ wá ní gidi gan àfà. iye wa. àfà ẹ sọ reality fún wọn. nǹkan tí mo ẹ ṣe gan mi ta Ọláyẹmí àfà nǹkan tí mo bèrè lọ́wọ́ yín ẹ̀ ṣe ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yẹn gbé wá ẹ jẹ́ kí n tún ọ̀rọ̀ yẹn àbí ètò láyé ṣe máa gbà ṣe máa. ẹ fi wọ́n ṣe wá lálejò ní àbẹ́yìn náà lẹ́ni nǹkan ẹ dábàá ẹ já jẹun ẹ dábàá ẹ yọ̀ǹda àwọn ẹ̀dá. ok mo ti yọ̀ǹda ẹ ṣe ẹ ṣá ṣe wá lálejò ẹ ṣe àfà wa Abdulkayyum mo ń gbọ́ ṣe wà ń bẹ̀ sà mo ń ẹ gbọ́ ṣeun sà. ìbéèrè kónkóló kan lèmi fẹ́ béèrè tí ò yé mi ǹjẹ́ kí ni ìbéèrè náà ni pé. kí lẹ sọ. ìbéèrè tèmi fẹ́ béèrè ni pé ẹ dákun Sátánì àti Allah ṣé wọ́n sì ń jáde ìsìn náà. kí lẹ sọ. Sátánì àti Allah ẹni tó béèrè pé Sátánì àti tí wọ́n sì ń jáde kí ni. Ṣàítánì àti Allah wọ́n ti parí ìjà wọn. màá wá dá yín lò Ọlọ́run ọba tóbi ju ọba tí máa bẹ́ nìkan jà lọ. gbogbo ẹ máa gbọ́ ṣé ń gbọ́ nígbà tí Ọlọ́run bá fẹ́ dá Nábì wa Adam. Ṣàítánì àti Allah ṣá ti yanjú ìjà wọn. ṣé ẹ̀yin gbọ́ tí wọ́n sọ wípé wọ́n jà ní ọmọnìyàn ni máa bára wọn jà. ó dá o. Ṣàítánì ṣàṣemáṣe ni. ó dá o kí ló gbé Ṣàítánì kí ló gbé kó sánmọ̀. àṣemáṣe tó ṣe ni tá a bá lọ wọnú aya Al-Qur'ani láti Quran 2 verse 30 to 34 a rí ibi tí Ọlọ́run bá ti ń sọ ọ̀rọ̀ yẹn bẹ̀ ọ̀rọ̀ yẹn bẹ̀rẹ̀ wípé. àfà mi ẹjọ hello ẹ ti implicate aláìṣẹ̀ báwọn ẹ lo aláìjọ brọ́dà mi ẹjọ wọ́n fi ń ṣe alálejò ní ká má jẹ ìjẹkújẹ ẹ̀dàkùn ayọ̀ yín jẹ ẹ̀dàkùn ẹ lo àlá mo fi mọ̀ọ́mọ̀ bẹ̀rẹ̀ ẹ lo àlá. ok nígbàtí Allah ń bá wa sọ̀rọ̀ láàpẹ jẹyìnjẹ pé òun fẹ́ dá ẹ̀dá kan sí orí ilẹ̀ tí wọ́n pè ní Adam. ṣé fóònù àfáà ló ń skip ní àbọ́dọ̀ mi.
torí fún bí pé kíní kan skip ni ó kàn kọ́ọ̀tì bóyá láàrin ọ̀dọ̀ tí yín ni. ṣé gbogbo ilé ń gbọ́ àfa dáadáa clearly. fóònù àfààní à ń gbọ́ wọn. Ṣé ẹ ti mo gbọ́? dáhùn pé ó ń kọ́ọ̀tì lọ́dọ̀ à ń gbọ́ yín. nígbà tí Allah ó ní òun fẹ́ dá Adam ó wá pe gbogbo màláíkà tí ń jẹ́ angel pé òun fẹ́ dá ẹ̀dá kan sí orí ilẹ̀. àwọn màláíkà wá ní Allah ataj'alu fiha tó fẹ́ dá sórí ilẹ̀ bí man yufsidu fiha àwọn tí ó máa ba ilẹ̀ jẹ́ wa yasfiku dimaha tí wọ́n sì máa ta ẹ̀jẹ̀ lẹ̀. àwọn màláíkà wọ́n sọ fún Allah lọ́jọ́ náà pé wa nahanu àwa màláíkà nusabbihu bihamdika àwa ń ṣàfọ̀mọ́ fún orúkọ ọwọ́ Allah wa nuqaddisu lak a sì ń gbé orúkọ ọwọ́ Allah tóbi. Allah wá sọ fún wọn pé qala inni a'lamu ma la ta'lamun àwa ni a mọ in tí ẹnìkankan nù yín ó mọ̀. nígbàtí Allahu wá dá Ádámù tán ṣé bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ yẹn mo tó sọ fún yín ó ní mò ń ṣàlàyé fún yín yẹn o. okay nígbàtí Allahu tó wá dá wọn tí Allahu dá Ádámù tán ó wá sọ fún gbogbo wọn wípé òun ti dá ẹ̀dá tó lóun fẹ́ dá o wa allama Ádámà al-asmaha kullaha ọ̀rọ̀ yẹn tẹ̀síwájú ń bẹ̀ yẹn Allahu wá fi gbogbo tí ń jẹ́ ìmọ̀ ayé ó fi ma Adam nígbà tó fi ma Adam thumma aradahum ala al-malaa ṣé ń gbọ́ dáhùn nígbàtí ó fi ìmọ̀ yẹn ma Adam nígbàtí ó fi ìmọ̀ yẹn ma Adam tán ó wá béèrè lọ́wọ́ àwọn màláíkà in tó fi ma Adam yẹn náà ó wá béèrè lọ́wọ́ àwọn màláíkà àwọn màláíkà wá fún Ọlọ́run ọba ní èsì kankan wọn fún Allahu lésì kankan jọ́nà yìí wípé qalu subhanaka mímọ́ fún orúkọ ọwọ́ Ọlọ́run la ilma lana. mo ń bọ̀ ṣé ń gbà tí Allah fẹ́ kọ́ Ádámù yẹn ó kọ́ gbogbo wọn pọ̀ ni. kò kọ́ wọn yóò ṣe kọ́ wọn papọ̀. kò kọ́ wọn Allah ń béèrè tí ò fi lé wọn lọ ó yẹ ìsọlẹ̀. ẹ máa gbọ́ ibi tí ẹ̀yin ti ṣe mistake ni wípé ó ti dá àwọn màláíkà ṣáájú Ádámù gbogbo nǹkan làwọn màláíkà sì ti mọ̀ tẹ́lẹ̀ tí wọn. in tí ẹ̀yin náà fi ń ṣe mistake nínú gúrùpù yìí ni wípé ó pọ̀ náà tẹ́yìn náà mọ̀ tẹ́yìn ṣe bẹ́ẹ̀ ti mọ̀ yín tí ń tì fún yín nìyẹn. Abudu ẹ ṣe sùúrù ntẹ́ ètò láyé bí ètò láyé fẹ́ sọ̀rọ̀ ètò láyé sọ wípé ìjà tó wà láàrin Allah àti Ṣaitan tí wọ́n ti parí ẹ̀ ẹni wọn ìjà ẹ̀rẹ̀ nítọ̀ ẹni nǹkan tẹ́ fẹ́ ká ètò láyé ní ó yẹ ká o nǹkan tẹ́ ká yẹn kí ni fókọ̀sì yín lórí ẹ̀ mi tí kà tán ṣé nǹkan tẹ́ fẹ́ ká yẹn fẹ́ ká láti sọ fún ètò láyé pé ẹ má balẹ̀ náà ẹ jẹ́ kí n délẹ̀ ṣé nǹkan tẹ́ fẹ́ sọ fún ètò láyé ṣé ẹ ṣe sùúrù ṣé nǹkan tẹ́ fẹ́ sọ fún ètò láyé ni wípé nǹkan tẹ́ ká yẹn ẹ fẹ́ kà á fún wa kẹ́ lè padà wá sọ nígbẹ̀yìn wípé ètò láyé o ṣe ti rí inú nǹkan tí mo kà yìí o Allah àti Ṣaitan wọn ìjà o. bẹ́ẹ̀ ni mo fẹ́ jẹ́ èyí tí mo fẹ́ kà nìyẹn náà nìyẹn mo fẹ́ jẹ́ kẹ́ ẹ understand mẹ́yẹn wípé wọn ìjà. ok àyà sí pọ̀. ètò láyé already Sátánì àti Allah ṣe ẹ̀gbọ́n. ẹ̀dùnà àbáyé ẹ̀ṣẹ̀ jáde sanẹ́wì ni. kí ló dé. wọ́n lẹ́kọ̀ọ́ fún láti jọ ìpàdé. because afẹ́lẹ́ ti ń sọ̀rọ̀ yìí ìyàwó wo fàwọn láṣọ yarí o tẹ́ẹ̀rọ wọ ọbẹ̀ fílẹ̀ ẹ wọ pìtìpìtì ayé rí kéwù yẹn sì ń gùn yín gbogbo dẹ́ǹka yìí ẹ bá máa fi tọrọ bára gbẹ̀yìn máa ní ẹ jẹ́ kí n play video kan fún yín mo ń bọ̀ wẹ́ ní sùúrù mo ń bọ̀ tẹ́lọ̀ ń pákéjì ìdílédè. mo kí gbogbo ẹ jẹ́ ká fa kàdílẹ̀ ẹjọ́ kò kàdílẹ̀ nẹ́dà kù. no mo fẹ́ sáré já ẹ̀rù bára tí wọn bó ṣe máa gírèdì tó ni mo ń bẹ̀rù gbé. nǹkan àmọ́ tọrọ bára ọ̀dọ̀ wa ló wà ẹ má ẹ wọ ẹbí tó kárí ẹbí gbogbo ayé ló mọ̀ ẹ já sọ kò sí ṣe à. ẹ kú palẹ̀mọ́ bára tọ̀dọ̀ ẹ tán máa jẹun ìsólẹ̀ àánú yìí kàn ṣe mí nítorí mo rí pọ́mọdé ní bọ̀tí. nǹkan tẹ̀yìn tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ àfa níbi tó ń sọ̀rọ̀ dé bàbá ètò láyé wọ́n ní Allah ó ti dá àwọn màláíkà kó tó dá Ádámù ó dẹ̀ ti kọ́ àwọn màláíkà ní gbogbo nǹkan tẹ́lẹ̀ kó tó dá Ádámù náà ẹ̀dẹ̀ tó sọ pé àfa ẹ sọ pé Allah pé Ádámù sẹ́gbẹ̀ẹ́ ó kọ́ ní àwọn nǹkan kan tó já sí pé ó wá béèrè lọ́wọ́ àwọn màláíkà ò mọ̀ nǹkan yẹn so ìbéèrè mi ni pé ṣé ìgbà tá Allah kọ́kọ́ dá àwọn màláíkà yẹn tó kọ́ wọn gbogbo nǹkan tó béèrè lọ́wọ́ Ádámù yẹn ṣé Allah kọ́ àwọn màláíkà náà. tí question bá ti pọ̀ jù ẹ jẹ́ ká fa yìí délẹ̀ náà
Ọbaṣọlá ẹni sùúrù ibi tán sọ̀rọ̀ dé because nǹkan tó yé wa ń bẹ̀ ni pé nǹkan tí Allah béèrè lọ́wọ́ Ádámọ̀ yẹn kò kọ́ àwọn mọ̀láìkà tẹ́lẹ̀ ó pe Ádámọ̀ sẹ́gbẹ̀ẹ́ kọ́ Ádámọ̀. afẹ́fà pọ́ìntì kan yọ tẹ́lẹ̀ ní wípé ṣé Sátánì àti Allah ṣé wọ́n ń jà. Ọmọ adébẹ̀yẹ ibẹ̀yẹ náà máa parí ẹ̀ sí. wọ́n yà káàkiri yóò máa jẹ́ kí pọ́ìntì yẹn máa pẹ́. ṣé máa continue lọ báyẹn. Continue. Ìgbà tí Allah subhanahu wa ta'ala tí ó wá sọ fún àwọn màláíkà pé ẹ ti rí báyìí. Ṣé ń gbọ́ pé ṣé ẹ ti rí wípé èmi Ọlọ́run ọba nìkan ni mo máa ń tẹ́nì kankan ò mọ̀. Ọlọ́run Allahu nìkan ló mọ̀ pé yóò padà dá àwọn kan sáyé tán padà create group tán fi máa tako Allah. Ọlọ́run wá sọ fún gbogbo màláíkà pé Ọlọ́run wá sọ fún gbogbo àwọn màláíkà pé fàsájàdú gbogbo yín ẹ forí balẹ̀ fún Ádámù yẹn torí wípé ọ̀gá yín ni ó ti nímọ̀ jù yín lọ làwọn màláíkà bá ṣe kí ni náà bá forí balẹ̀. Fàsájàdú illa Ìbẹ̀lísà hábà Ìbẹ̀lísà nìkan Ìbẹ̀lísà yẹn gangan ni wọ́n ń pè ní Ṣẹ̀yítọ́n ó kọ rẹ̀ gangan ní Ìbẹ̀lís kò wá fi orí balẹ̀ òun ò forí balẹ̀ ó kọ̀ wàstẹ́kbára ó ṣègbéraga. Ọlọ́run á ń sọ fún Ìbẹ̀lísà tí ò forí balẹ̀ yẹn wípé fíforí balẹ̀ tó forí balẹ̀ yìí wa kana minal kafirin. Allah wá ń sọ fún Ìbẹ̀lísà pé fíforí balẹ̀ tó forí balẹ̀ yìí wa kana minal kafirin ó ti wà nínú àwọn ẹni òfò. Torí wípé àfà ẹni sùn mọ́ bọ̀ gẹ́gẹ́ bí Al-Qur'ani ǹjẹ́ tí èèyàn bá forí balẹ̀ fún nǹkan míì kí lè Allah sọ ń pa rẹ̀ ṣé bọ ni ẹni yẹn ṣe ni àbí ó mú ẹbọ kọ́. Gbogbo ẹni tí ó bá forí balẹ̀ fún nǹkan míì lẹ́yìn Allah yóò jẹ ìyà ẹbọ ni tó sì ṣe. Kí lórúkọ náà tí ó wọ̀ ṣé náà jẹ ìmù ni àbí náà Zọlá. Iná. Ṣé náà jẹ ìmù ni àbí náà Zọlá. Ṣé ẹ rí tó bá sọ pé náà jẹ ìmù iná jẹ ìmù iná Zọlá. Ṣé ń gbọ́ ṣé ti gbọ́ báyìí. Ẹ jẹ́ ká ti bí ìwò àfà mi mo fẹ́ kẹ́ ẹ sáré jẹ́ kí a sáré rán ọpọlọ wa níṣẹ́ ìṣẹ́jú méjì. Allah sọ fún àwọn màláyíkà wípé kí wọ́n forí balẹ̀ fún Ádámà sujud ǹjẹ́ ṣẹbọ ló ní ká ṣe yẹn àbí kì í ṣẹbọ. Kìí ṣẹbọ. Kí ni wọ́n ṣe. Torí pé nílẹ̀ Yorùbá gan àwọn ìyá wa máa sọ wípé n tí bọ́pọlọ ọmọdé bá ṣe gbé nǹkan níṣe máa ń rò ó sí ó sì ní márhálà kọ̀ọ̀kan tó fi máa ń kọ́. Àwọn ìyá yín máa ń sọ pé kí ni èmi ò gbọ́ o. Àwọn ìyá yín máa ń sọ wípé àwọn ìyá wọn máa ń sọ wípé ọpọlọ ibi tí ọpọlọ ẹwà ṣe lè kéwà lẹ́nu ṣẹ́ǹgbọ́ ibi tí ọpọlọ ọmọ kékeré bá gbé ibi tí ọpọlọ ọmọ bá gbé ó náà ni ẹ fi sí lọ́pọlọ. Ṣé rí fàsájàdú tí Ọlọ́run bá sọ fún àwọn màláíkà tí Allah sọ fún àwọn màláíkà yẹn tẹkìrímù wà tàhálìlì ni kẹ́kàn fi pọ́n Ádámà lé ni èèyàn lè pọ́n ẹni tó bá jù yàn lọ èèyàn lè pọ́n lé ṣùgbọ́n pé èèyàn wá ń forí balẹ̀ fún igi tí ò lè sọ̀rọ̀ èèyàn forí balẹ̀ fún èrè tó jẹ́ pé èèyàn lè tọ̀ lórí èèyàn forí balẹ̀ fún ni kíni tó jẹ́ pé ẹ̀dá èèyàn gẹ́gẹ́ náà ló rọ. Mo ń gbọ́. wo bí sọ́ọ́ níbi tó wà á farabalẹ̀ gan-an mọ́ tó sọ ọ́ farabalẹ̀ dáadáa ní tí n bá bí ọ́ ní oṣù wí má jẹ́ ń wọ ọmọ ọlọ́wọ́ dákun ní tí n bá ti bí ọ́ ní kó wá dúró nítòsí ẹ̀ tó yé báwọn. À ń sọ̀rọ̀ àná àtò ní òwò yàtọ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ ní sà. Kọ fún yín ni pé kẹ́ bá mi béèrè lọ́wọ́ wọn because èmi wà interested. No, ẹ béèrè sà ẹ béèrè. Ó dàgbé network yẹn ó ti já wọ́n ti ta pé yọ ẹ̀ tí ìdí òjá. Network ẹ dákun ẹ rí sẹ́ẹ̀dì kìíní àná ò yàtọ̀ sóni Allah lánàá Allah ló kọ́ Ádámọ̀ ní ìmọ̀ kì í ṣe pé Ádámọ̀ kan ṣàdédé ní ìmọ̀ Allah pé Ádámọ̀ sẹ́gbẹ̀ẹ́ kan ó
ó wá dakọ́ ó wá béèrè lọ́wọ́ àwọn màláìka yẹn hello àbá yìí ẹ̀ ń kó sí mi lẹ́nu ẹ̀jọ̀ ó wá Allah wá ń pe àwọn màláìka ó wá ń béèrè ìmọ̀ tí ò kọ́ wọn lọ́wọ́ wọn òṣèlú ti bẹ̀rẹ̀ mẹ́yẹn àwọn màláìka wà ní PDP Allah wà ní APC àtàdámọ̀ kándídéètì Allah àládámọ̀ kándídéètì àwọn màláìka ní ṣèitán tó lòun lọ́gá wọn gbà náà ibi tọ́lọ̀ tí wọ́n ń bọ̀ ní àwọn ẹwà jẹ́wọ́ pé ntẹ́ bá fi mọ̀ wá náà ṣé mọ̀ wípé wọ́n kí fàlà ń bẹ̀ ẹ́ ni pé ṣé ẹ̀ mọ̀ bó ṣe máa ń lọ ni pé ntẹ́ bá fi mọ̀ wá la máa mọ̀ àṣà ò tẹ́ fi mọ̀ bí wá ní ntá mọ̀ tẹ́ ẹ̀kọ́ wa oye Allah wá ní àǹbí uhum bí àsìmọ́ ìyá òla ó yá fi mọ̀ wọ́n àwọn orúkọ àwọn kan yìí Allah ló dẹ̀ kọ́ lẹ́yìn ní tí wọ́n ń pe kinní yẹn ní àbòsí gbogbo bí wọ́n ṣe bu yẹ̀pẹ̀ ádámọ̀ yóò ṣẹ̀yìn màláìka yóò bá a ṣe dá ádámọ̀ yóò ṣẹ̀yìn wọn o òun náà fi máa ń sọ pé ló fi jẹ́ pé gbogbo bíi dídá àwọn màláìka ó máa sọ pé nánú kàlákínà kún àwa la dá yín oye torí pé nígbà tí Allah náà fẹ́ dáwọn èèyàn ẹni púpọ̀ àwọn màláìka yóò pa àwọn òṣìṣẹ́ pé ẹja dáwọn èèyàn. ok ẹ dúró níbi tí ẹ dé yẹn kò sí ọ̀rọ̀ kan láyé tẹ́lẹ̀ rí pé màláìka tẹ̀kùl tó ń sọ pé màláìka sọ wípé nahanu kọ̀lákìnákùm yẹn Allahu gẹ́gẹ́ ló ń sọ̀rọ̀ fún wa rẹ̀ pé nahanu kọ̀lákìnákùm èmi ọlọ́run ọba àwa ọlọ́run ọba la dá yín. Afa ṣe rí hello ẹjọ afa hello ẹni sùúrù afa yìí ní mo inú mi dùn lápá kéwúlẹ̀ tún bí mi rò pé mọ́ bí ẹ wà. Èwo láriwo. oye afa yìí. Ibo mo wà. hello ẹni sùúrù jàre ẹmí tìkẹ́ ní sùúrù níbẹ̀ yẹn tí Allah ti ibi ṣe Muhammad Allah fojú karari ni ọ̀rọ̀ Allah ẹ̀rọ wait ọ̀rọ̀ Allah wo ló àpíà nínú Kùránì tó jẹ́ direct tí ìṣe Jibrilu ló mú wá. Ó pọ̀ dáadáa ṣe rí tí ẹ bá fẹ́ sọ yùn tí ẹ̀rí yẹn ti pọ̀. àfa yìí ọ̀rọ̀ Allah wo ló wà nínú Kùránì tí ìṣe Jibrilu ló mú wá tó jẹ́ Muhammad fún rẹ̀ àtàlá nọ́jọ́ gbá láàrin ara. Ó pọ̀ dáadáa ó tiẹ̀ pọ̀ dáadáa tí èṣe ti Allahu nìkan tí ń bá nábì gan ẹ mọ̀ tí ń jẹ́ Kùdùsí ni. ṣé network àfa yìí ni àbí kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ sọ̀rọ̀ òkè mò ń sọ fún yín tẹ́ bá a ní ìsinyìí. ṣé network àfa yìí ni àbí tèmi hello ẹjọ ṣé network wọn ni àbí tèmi àfa yìí ó yẹ mú bá síbi tá láti sọ̀rọ̀ direct wa nínú Kùránì tí ìṣe Jibrilu ló mú wá fà nábì. ẹ dáhùn no time. kí n sọ fásitì aláwọ̀kọ́ fún yín fásitì méjì ni ó sì tẹ̀léra wọn ni fásitì alákọ̀ọ́kọ́ màláíkà Jibril gẹ́gẹ́ ló lọ bá ànábì ìgbò wá lọ bá ànábì wá jẹ́ni tó yẹ kó òtútù mú ó wá sáré lọ lé lọ bá ìyàwó rẹ̀ pé daṣọ bòmí nígbà tó wá daṣọ bòmí màláíkà Jibril ti padà ááyà yẹn wá ń sọ̀kalẹ̀ fún látọ̀dọ̀ Ọlọ́run ọba gẹ́gẹ́ fún ànábì pé yá yẹn sì nìyí lọ́dọ̀ àwọn oníke harfu munada ni lílì kọ̀ríbù ẹni tó bá súnmọ́ la máa ń fi pè yá ayú alimudathir alákọ̀ọ́kọ́ nìyẹn Ọlọ́run ni mo pè wọ́n tó ń daṣọ bo dídìde kum dìde fa andir lọ́ máa ṣe ìkìlọ̀ fún àwọn èèyàn ìmí tó padà sọ̀kalẹ̀ lẹ́yìn rẹ̀ pé yá ayú alimuzẹ́mìlù mo pè wọ́n tó ń daṣọ borí kùmí ńláìlà dìde dóru ìlà kọ́lì láwọn àyàfi àsìkò díẹ̀ ni ó fi máa sùn ní sífà àwọn kò sí mi ní húkọ́ lílánì a ó sì dì àlẹ́ yìí wàrọ́ tìlì lukura ánà tẹ̀rẹ̀tìlá tó bá ti wá jí ní òru yẹn wàrọ́ tìlì lukura ánà tẹ̀rẹ̀tìlá ma alukurani ni wàá máa kà ní ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́rí àwọn oníṣọ tí ò lẹ́rìí túmọ̀ sí pé fún yín ni. àfa tó túmọ̀ sí pé àwọn ìtẹ̀ka yẹn wọn kì í ṣe ara Quran ọ̀rọ̀ so mo fẹ́ béèrè ní o tó túmọ̀ sí pé àwọn yẹn wọn kì í ṣe ara Quran. ẹni tí ó ń kó Kùránì ní ìyẹn. ẹ farabalẹ̀ náà ṣó túmọ̀ sí pé ìyẹn ò kì í ṣe Kùránì ni torí gbà tẹ bẹ̀rẹ̀ tẹ́rí ìkan tèmi fẹ́ kalẹ̀ ní interest nínú ẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tẹ́ ti sọ òun kọ́lẹ̀ ṣì ń sọ lọ́wọ́ mo kàn fẹ́ kẹ́ délẹ̀ mi sì máa padà ó lọ́rọ̀ kan tẹ́tọ́ tẹ́mi sì máa padà dá yín lọ́bẹ̀ so but since tẹ́ ti ṣàlàyé inú àlàyé yín sì yẹn sọ wípé ọ̀rọ̀ tí Allah sọ direct sí Muhammadu òun ni ya ayyuhal mudaththir qum fa anzir
ìbẹ̀rẹ̀ náà ni ya ayyuhal muzammil qumil layla illa qalila mo sọ pé ṣé ká sọ pé àwọn yẹn ò sínú Quran tí wọ́n ní because especially ṣẹ́rí ẹlẹ́kejì yẹn ya ayyuhal muzammil ìrẹ́ muzammil tó sọ pé dátọ̀ bòmí qumil layla illa qalila dìde lóru àfi díẹ̀ awzid alayhi tàbí kó tún lékún warattilil Qur'ana tartila kó dẹ̀ bá ka Qur'ani òye sọ túmọ̀ sí pé Allah ń fi ọ̀rọ̀ yẹn pa láti pé kó ka Qur'ani meanwhile that ọ̀rọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ is not part of Qur'an. Do you get what I'm trying to say? So ṣé ká sọ wípé àwọn verses yẹn because nǹkan tètò láyé bí yẹn fẹ́ pùfẹ́ tó láyé wípé gbogbo àwọn verses kan wà ní Qur'an tó yẹ sí pé Allah ló sọ direct. So meanwhile nínú àwọn verses tẹ ká tẹ́fẹ́ fi ṣẹ̀rí wípé Allah ló sọ direct kò wá through Jibril yẹn ọ̀kan wà náà tó sọ pé kí Muhammadu ka Qur'ani. So ṣé ká sọ wípé àwọn wọ̀nyẹn ò sí lára Qur'ani ṣé ká sọ wípé àwọn ilé ìtẹ̀ka àwọn yẹn ò sí lára Qur'an because Qur'an gan fúnra sọ wípé Qur'an tẹ̀wọ̀n yẹn nazala bihi ruhul qudus ruhul qudus ta ni ruhul qudus ẹ kí n mú fásitì yẹn jáde fún yín kẹ́ ẹ lè kẹ́tì kan tí mo sọ so Qur'an gan fúnra sọ wípé ruhul qudus ìyẹn Jibril òun ló sọ Qur'an kalẹ̀ ó ti yé so mi ń bọ̀ o ṣẹ́yìn jẹ́ ẹ̀yin tẹ̀wà ní comment section ṣé understand nǹkan tí mo try àti ṣàlàyé pẹ̀lú àfà. kódà ní bùnmi gan lábẹ́ ń tẹ̀ ń wá yẹn ó tún sọ pé máa ń ká ní àdúwà ń lé Jibrila ẹlẹ́ni tó ń jẹ́ ọ̀tá fún Jibril fa innahu nazzalahu ala qalbika torí pé Jibrilu ní sọ Kùránì kalẹ̀ sínú ọkàn wọ Muhammad. Exactly. So Allah bá Muhammad sọ̀rọ̀ kẹ̀ níbo ló ti fẹ́ gbọ́ ṣálá lédè ni Allah tó yẹ pé jìgìdì ni tó ń sọ̀rọ̀ ni. jìgìdì ibo ti yí. àfa ẹ bá kan yà kiri ní jáde ẹ ṣe sùúrù jáde jáde ju ẹyọ kan èyí tí mo sì gbé wálẹ̀ kan. ẹ rí wípé ìgbà tí ẹ̀yin méjì ń sọ̀rọ̀ tẹ́ ẹ̀ jẹ́ kí èmi ó sọ̀rọ̀ ta ni ó ń bá ìdìbò nínú sọ̀tà torí wípé òun ni ó ń sọ Al-Qur'ani kalẹ̀ sínú ọkàn wa nábì tí ó ní ó tẹ̀kọ́ ní gbogbo ẹ̀ ló sọ̀ kalẹ̀ ni tí bọ́mọ Yorùbá nìyí ṣé Yorùbá kọ́ lẹ̀ ń sọ lẹ́nu ni. tẹ́ bá ti sọ̀rọ̀ tí mi ti sọ pé kẹ́ sọ̀rọ̀ ẹ̀gbọ́n adé tọ̀kẹ́ já wọn dànù nǹkan tí mo try àti sọ òun ni pé ẹ̀yin àtètò láyé lẹ́jọ́ ń sọ̀rọ̀ issue tètò láyé lẹ́ ń fà lọ́wọ́ issue tèmi èmi sì ní issue tèmi mo kan oró yín sínú látẹ̀kan nínú ìjòkó yẹn mo fẹ́ kẹ́ ṣe tán ni torí ẹ sọ̀rọ̀ bàbá mi àti ìyá mi kan lẹ́ẹ̀kan tó àti fèsì sí àwọn tó bá ń comment section wọ́n máa rántí ẹ sọ̀rọ̀ ìgbà tí mo béèrè wípé tẹni Allah ló ń sẹni tó wù nù ẹ̀ Allah ló ń fẹni tó wù mọ̀nà mo béèrè question kan lọ́wọ́ yín ẹ̀ ń dá mi padà sí ilé ọ̀dọ̀ àwọn bàbá àti ìyá mi nǹkan kan gbà tán bára wọn sùn all sort of things gbòtò mo dákẹ́ mi ti sọ̀rọ̀ yẹn sì wà lọ́wọ́ mo sì fẹ́ béèrè ẹ̀ understand so mo kàn fẹ́ kẹ́ parí ọ̀rọ̀ yìí ni so ẹ̀yin kan tẹ́yìn àtètò láyé jọ ń sọ ẹ̀yin fẹ́ proof ètò láyé wípé Kùránì ó wà nù Kùránì tó jẹ́ sí wípé Allah sọ direct fún Muhammadu ni kò fi rántí Jibrilu. bẹ́ẹ̀ ni tó yẹ pé kùdù sí. ẹ wá ń sọ wípé ya ayyuhal muddaththir ìrẹ́ tó ń pariwo daṣọ bòmí tọ̀ ẹ tún mú mi wá tó tún wà nù suratul muzammil náà pé ya ayyuhal muzammil ìrẹ́ tó ń pariwo daṣọ bòmí. tẹ wá rí tẹ́lẹ̀ kejì yẹn tó jẹ́ ti suratul muzammil yẹn ìyẹn tẹ̀ tún wá fakọ sí dáadáa ó ní ya ayyuhal muzammil ìrẹ́ tó ń pariwo daṣọ bòmí qumil layla illa qalila dìde lóru àyàfi díẹ̀ aw zid alayhi tàbí kó lékún lásìkò tó máa fi dìde lóru yẹn kó tún lékún sí warattil Qur'ana tartila kó dẹ̀ ka Qur'ani kó ka dáadáa so èmi wá ń bẹ̀rẹ̀ wípé tọ̀ tí n ṣe lè tẹ̀ tún ṣàlàyé lọ síwájú dáadáa yẹn tó túmọ̀ sí pé vaasi yẹn ya ayyuhal muzammil àti ya ayyuhal muddaththir mo pe ìwọ tó ń daṣọ bòmí tẹ́ gbà wípé Allah ló ń sọ direct fún Muhammadu tó túmọ̀ sí pé àwọn yẹn ò sí lára Qur'ani ni wọ́n kàn fi sí ni so because aya Qur'ani gan sọ fún wa pé nazala bihi ruhul qudus so ẹ̀mí Jibrilu ló sọ kalẹ̀ ó ti nǹkan tó ń pè ní Kùránì ó rí fásitì Kùránì àṣẹ wo dídí Kùránì pé Muhammad Jibrilu òun ló sọ gbẹ̀ kalẹ̀ question táwa ń bí nìyẹn. à ń béèrè question lọ yín kẹlẹ̀ ẹ já wọn dànù mo ń béèrè question lọ yín kẹlẹ̀ dáhùn ṣé ibi tí mo ń béèrè question ṣe mi ní dákẹ́ fún yín kẹ́ sọ̀rọ̀ ni èmi tí mo ń béèrè question máa dákẹ́ answer now. so Kùránì sọ wípé Jibrilu ló sọ Kùránì kalẹ̀ so ṣé ká sọ wípé èyí tẹ́ sọ claim wípé Muhammadu Allah sọ direct sí Muhammadu ṣé ká sọ pé àwọn yẹn ò sí lára Kùránì so tó lè yẹ sí pé aya yẹn gan sọ pé kí Muhammadu ka Kùránì ẹ lè sọ̀rọ̀ mo ti bèrè question mi tó ti clear báyìí so ẹ fi béèrè tó ẹ fi ìdáhùn tó clear náà sí ká dẹ̀ kúrò lórí nǹkan tí ò ní túmọ̀ ká lọ síbòmíì. tí máa ti ń fún yín ní ìdáhùn tó clear kẹ́nìbọ̀dì ó jọ kó má interrupt tèmi náà o. àgbẹni wa ẹ dákun ìṣẹ́jú kan ní kẹfì dáhùn kò béèrè yẹn. gbogbo bíbẹ̀rẹ̀ yẹn ṣe pọ̀ tó kí n fi gbogbo ìṣẹ́jú kan dáhùn rẹ̀ kò sí wàhálà èèyàn máa dáhùn bẹ̀m̀bó mi náà. ìyín kọ̀ọ̀kan mu láti ibi tí ẹ ti sọ wípé Ọlọ́run ní kí ànábì ka Al-Qur'ani ẹni tí a bá ní kó ka àyà kan nínú Al-Qur'ani náà ló kà bó ṣe Fatiha lè yẹn ka Al-Qur'ani náà ló kà ṣẹ́rí Al-Qur'ani kò sọ̀kalẹ̀ ní majmu'a ó sọ̀kalẹ̀ ní fọ̀sùnìlà ni
kò sọ̀kalẹ̀ lódidi ó sọ̀kalẹ̀ nífọ̀síwẹ́wẹ́ áyà by áyà ni áyà kan sì ti síwájú suratul mudaththir áyà kan ti síwájú suratul muzammil tó túmọ̀ sí pé kùránì tí Allah ń sọ fún Muhammad pé kó kà ó lè kà nínú àwọn áyà tó ti síwájú muzammil tàbí mudaththir ẹ gbọ́ ẹ̀dẹ̀ ń sọ wípé ṣe rí ẹni tí ó bá sọ̀rọ̀ alukùránì ó gbọ́dọ̀ ṣe tafsiri rẹ̀ dáadáa àti wípé in tí àyà yẹn ń bá bọ̀ ní wípé àyà yẹn gangan in tí Muzammil ń tiẹ̀ ṣe ẹ gbọ́ mi àbẹ́ gbọ́ mi. táìmù yìí ti tó ẹ ti ánsà yín ẹ ṣe ara balẹ̀ mo ti ṣe yín àwọn jẹ̀rán tó ń wà ní comment section ká má waste time wọ́n ti rí ánsà tẹ fèsì ẹ máa gbọ́ bí mo ṣe bèrè lélẹ̀ ẹ claim wípé àwọn verses kan wà nínú Quran tálà sọ sí Muhammadu directly ẹni yáyọ al-Mudaththir tí òfin rán Jibrilu yáyọ al-Muzammil tó dẹ̀ wà nù nǹkan tán kọ sínú Quran lé ní as part of Quran fún wa èmi wá ń sọ wípé ok ṣé nǹkan tẹ́ ń sọ fún wa ni wípé àwọn wọn yóò sí nínú wọn sí lára Quranic verse because ọ̀kan wà náà verses tẹ́ claim yìí gan tẹ́ sí pé ó tún sọ fún ẹ̀yin mùsùlùmí pé kẹ́ máa ó tún sọ fún mùsùlùmí pé kí ó tún sọ fún Muhammadu pé kó ka Qurani so túmọ̀ sí pé àwọn èyí tó fi sọ fún Muhammadu pé kó ka Qurani yẹn which means tó ti pè pé ìwọ Mudaththir ìwọ Muzammil tẹ́ claim pé Allah ló sọ directly tí òfin rán Jibrilu yẹn so túmọ̀ sí pé àwọn yẹn ò sí nínú part of Quran ni tó túmọ̀ sí pé ẹ wá sọ ìgbà tẹ́ wá fẹ́ dáhùn tó tiẹ̀ jẹ́ sí wípé àti ẹ̀ tó ń rí àwọn fásitì mí nínú Kùránì tó ń sọ wípé lódìdí Kùránì o gbogbo nǹkan tó jẹ́ Kùránì o Jibrilu la fi rán sí Muhammadu àwọn àyà wà tó lámọ́lẹ̀ bẹ́ẹ̀ nínú Kùránì so mo wá ń bèrè wípé ṣé ká sọ pé àwọn yẹn ò sí nínú Kùránì ni sì tó jẹ́ sí pé Allah ló sọ yẹn straight so kò sí lára Kùránì because anything tó bá jẹ́ Kùránì ó rọ̀ jẹ́ sí pé true Muhammadu tàbí true Jibrilu náà ṣe fi rán Muhammadu gẹ́gẹ́ bí Kùránì gangan fúnra rẹ̀ ṣe claim pé Ruhul Qudus Jibrilu ló sọ Kùránì kalẹ̀ mo wá ń bèrè wípé ṣé ká sọ pé àwọn yáyọ al-Muzammil àti yáyọ al-Mudaththir yẹn ṣáwọn yẹn ò sí lára Kùránì ni gbàtẹ́ wà fún mi létí ẹ̀ wá sọ wípé àwọn àyà kan ti sọ̀kalẹ̀ síwájú yáyọ al-Muzammil àti yáyọ al-Mudaththir so ìgbà tó làwọn sọ fún Muhammadu pé kó ka Kùránì yẹn òun rí fáṣá àwọn àyà kan tó ti sọ̀kalẹ̀ tẹ́lẹ̀ ni báwo ló yẹ jọmọ́ question tí mo béèrè ní wípé ṣé nǹkan tẹ́ sọ fún wa ni pé yáyọ al-Muzammil àti yáyọ al-Mudaththir ṣó túmọ̀ sí pé kì í ṣe lára Kùránì ni nǹkan tí mo béèrè ni ẹ wá sọ pé àwọn verses kan ti sọ̀kalẹ̀ ṣáájú tó túmọ̀ sí àwọn nígbà tó kó máa kà ẹ farabalẹ̀ so ó túmọ̀ sí wípé táwọn verses kan bá ti sọ̀kalẹ̀ síwájú so tálàṣẹ wa sọ fún Muhammadu wípé ka Kùránì ó túbọ̀ sí pé àwọn verses tó ti sọ̀kalẹ̀ yẹn náà ni Muhammadu ń bá wí wípé kó kà bẹ́ẹ̀ ni tí tó sì sọ̀kalẹ̀ kún lọ́wọ́lọ́wọ́ yẹn náà fi kún dọ́sọ̀nù kúrò bíbá ìjáde ẹjá dànù. ó dàbí pé wọ́n bóyá ń yọ gbòfà ni ìyàbọ̀ lọ mú sóbò nù freezer. ó dẹ̀ sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ ó dẹ̀ ṣe bí dìjìrì. according to this now wọ́n ní who reviewed Suratul Mudaththir àti Suratul Muzammil for Prophet Muhammad only according to Quranic early Islamic tradition the both chapters Suratul Mudaththir and Suratul Muzammil were revealed to Prophet Muhammad by Allah through angel Jibril. ẹ mọ̀ gbà mí irú èèyàn wo leléyìí àgbà tó ọmọ kékeré ti wá ń ta tí kékeré sílẹ̀ sá ilé máa ya wèrè gan-an bó ṣe ń ka nìyẹn mò ń wò pé tó bá débi bá bí àlà ohun ẹ̀ máa dùn bí wèrè. ṣe rí ètò láyé consequence àyè bí gbé mi gbórí. consequence ọ̀rọ̀ tó sọ yẹn náà ni mo fi ń hàn yẹn òun náà lè gbé jáde yẹn kò sí mùsùlùmí kan tó máa ya ẹnu ẹ̀ sọ àìmọ̀kan ló fi sọ̀rọ̀ nǹkan tí mo fẹ́ jẹ́ kó yáwọn èèyàn nìyẹn ni mo ṣe ti question yẹn sí àìmọ̀kan ló fi sọ̀rọ̀ kò sáfà kan tó jẹ́ àfa àwọn ọ̀nà tó máa gbà pé Allah ló sọ Suratul Mudaththir kalẹ̀ directly láì ṣe true Jibril kò sáfà kan tó rí ẹ pé kan tó máa sọ eléyìí out of ignorance ló ṣe sọ sí ìtẹ́ mo ti mọ̀ pé out of ignorance ló ṣe sọ ló yẹ kí n béèrè question yẹn ẹ understand so ló jẹ́ kí n béèrè question yẹn. ẹ̀mọ́ tí mi rò ní pé ó dàbí pé mo tó ń lọ lé tó mì sí i ó dàbí pé rọ́nà lọ kọ́ o tẹ̀kíyà ẹ̀sìn àwọn lọ kọ́ sí o mo ń fura tọmọ kónkóló eléyìí ọmọ kónkóló yẹn tó fi lè rórí débi irọ́ ńlá yẹn tó bá rí ìbọn yóò jalè. àwọn afá àwọn orí débẹ̀ láyé. àfá mi ti dé educator fẹ́ sọ̀rọ̀ ẹ sọ. ẹ má bínú bí mo interrupt yẹn kálẹ̀ sẹ́rí àkọ́kọ́ náà ní téèyàn bá ní kò lè ná àfáà tí ó jábọ́ láìpẹ́ yìí wọ́n ní fákìlì ṣẹ́yìn láàyò tí ní tẹ̀ bá ní ẹ̀ lè ná ní tí ò ní ló fẹ́ ná sí ohun tó ṣẹlẹ̀ nìyẹn ní tèmi fi wá gòkè àkọ́tí ní tí mo kọ́ sí kọ́mẹ́ntì ni pé brother Malik Musa wọ́n throw challenge kan ẹni ọ̀rọ̀ Uzairu ó concern ọ̀rọ̀ Uzairu pé kílé tí ṣé historical
reference kan bẹ or evidence kan bẹ tó sọ wípé Uzairu lóòótọ́ ọmọ Ọlọ́run ni so ní tèmi fi torí ẹ̀ gòkè nìyẹn ṣẹlẹ̀ bá fún mi yọ̀ǹda kí n sọ̀rọ̀ sọ má lè explain ẹ̀. wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ Uzairu ṣé kán bá tẹ̀síwájú. Uzairu ó yá ibi ẹ bá ti rí inú ayé ẹja wà kan ó yá níbo la ti lè rí ìtàn yẹn kà ìtàn Uzairu. no wọn níbo làwọn ti ní wọn ní wípé ṣé historical reference ń bẹ tó gáìdì ẹ pé lóòótọ́ o àwọn Yahudi pé Uzairu ní ọmọ Ọlọ́run. bẹ́ẹ̀ni. òun náà ni historical àti ìtàn ẹ dákun kí ni ìyàtọ̀. ó yá ẹ jẹ́ n sọ̀rọ̀ ni. nǹkan tẹ́ sọ yín náà ni mo sọ ó yá. àkọ́kọ́ náà Uzairu táwọn ní ṣé àwọn Yahudi sọ pé Uzairu ọmọ Ọlọ́run ṣé ìtàn wà tó sọ bẹ́ẹ̀ ó lè má túmọ̀ wípé bá gbogbo àwọn Yahudi gẹ́gẹ́ bá àwọn Nasara ṣe fẹnu kò pé mà sí ọmọ Ọlọ́run ó lè má túmọ̀ pé àwọn Yahudi náà. kí lẹ sọ lákọ̀ọ́kọ́ yẹn kò yé mi ẹni ṣètàn wà tó ṣe kíní kan tẹ bèrè question yẹn. mo ní Uzairu tá a bá ń sọ pé Uzairu ọmọ Ọlọ́run ni ètì fáàkù lè má wà lérí ọ̀rọ̀ àwọn Yahudi. kọ́ńtẹ́ǹtì tẹ pósìtì gan àbọ̀ náà pọ̀ bẹ́ẹ̀. ètò láyé ẹṣá àti sùúrù náà ó yá mo fẹ́ gbọ́ wọn fẹ́. àwọn Yahudi ó lè má jẹ́ pé gbogbo wọn ni wọ́n fẹnu kò pé Uzairu ọmọ Ọlọ́run ni ó lè jẹ́ pé báàdù wọn ó sì lè jẹ́ pé àwọn tó wà ní Medina òun lè fẹ́ sọ̀rọ̀ yìí pé tí aya bá sọ̀kalẹ̀ pé wà kọ́ láti Yahud Uzairu ibnullah ó lè má túmọ̀ pé bọ́yọ̀ ọ̀rọ̀ ìjìmá yìí ni torí pé ń bẹ nínú hadith ẹ̀sìn máa sọ̀rọ̀ mo ń bọ̀ kí ni ẹ jẹ́ ká máa múlẹ̀ ọkọ̀ kan kí ni ẹ sọ wípé ẹ ti sọ pọ́ìntì kan sìn ẹ sọ wípé Uzairu Qur'ani claim wípé ṣẹ́rí ẹ jẹ́ kí sọ̀rọ̀ fáwọn èèyàn kó lè yé wọn nǹkan tá a fẹ́ fàǹsìn tá a fẹ́ sọ́nsìn wípé Qur'ani sọ wípé wa qalat al-Yahud Uzairu ibnullah Qur'ani claim wípé àwọn Yahudi ń sọ wípé Uzairu ọmọ Allah ni tó dẹ̀ jẹ́ sí wípé lọ́dọ̀ àwọn Yahudi nǹkan tó mọ Uzairu sí àáfàá lásán ni tó jẹ́ olùkọ́ tíṣà tó nímọ̀ nípa tó rọ́ ẹ̀rọ sáà tó nímọ̀ nípa nǹkan táwọn jù gbà sí nìyẹn Allah wá pa irọ́ yẹn mọ́ wọn tẹ́ bẹ́ẹ̀ mi ṣe sọ so àáfàá wa fẹ́ clear irọ́ yẹn wípé no Allah ò parọ́ èmi ni mo gbé igbági àwọn sọ wípé Allah sọ wípé àwọn Yahudi sọ wípé Uzairu ọmọ Allah ni kò túmọ̀ sí pé gbogbo àwọn Yahudi náà ibi tó ti fẹ́ gbé pọ́ìntì wọn nìyẹn láti kanta ọ̀rọ̀ mi pé irọ́ lálá pa máwọn Yahudi ibi tó ti fẹ́ gbé nìyẹn wọ́n fẹ́ gbé láti bí wípé kán claim wípé kán sọ wípé àwọn Júù tálà sọ mẹ́yẹ̀ kò túmọ̀ sí pé gbogbo àwọn Júù pátápátá apá kan àwọn Júù ni ó ti yé so tọ lèmi ṣe wá fẹ́ béèrè question pé wọ́ọ̀dù tálà lò tó sọ pé Yahudi yẹn wà kọ́ láti Yahud kí ni nǹkan tó túmọ̀ sí. Al-Yahudi under ismu alami nínú àsámù aliasma ẹ máa gbọ́ o ismu taifa jamuyi mudakari ni jamu taksiri wọ́n dẹ̀ máa gbọ́ ṣẹbẹ́ béèrè ní ẹ lè máa fa kí fáwọn èèyàn bíbá ẹ̀kọ́ sẹ́ni tó wà interested nínú mẹ́tẹ̀ sọ kí ni túmọ̀ jamu taksiri ni àpá. ẹ sọ̀rọ̀ ẹ mute wọ́n ti fẹ́ sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ nǹkan tí mo fẹ́ gbọ́. jamu ismu taifa jamu taksiri ni ṣé mọ́ àpapọ̀ ẹ máa gbọ́ àpapọ̀ orúkọ tó pọ̀ nǹkan tó pọ̀ bí ká sọ pé báírò kan àwọn báírò ilé kan àwọn ilé so fíìlì náà máa fẹ́ẹ̀bù tá máa lò fún náà òun náà máa gba fẹ́ẹ̀bù ó máa jẹ́ fẹ́ẹ̀bù obìnrin ló fi wá ní kọ́ láti ilẹ̀ Yehud torí pé Yehudi mẹ́ ismu taifa ní orúkọ ìjọ ni so tó wáyé pé Yehudi kan orúkọ Yehudi náà ni ó máa jẹ́ tó wáyé pé Yehudi tó pọ̀ Yehudi náà ni ó máa jẹ́ kò túmọ̀ wípé. ṣebí Yehudi tó pọ̀ ní aláàmáwí mẹ́yìn àbí. wọ́n ti já mi ní. ok. wọ́n já yín ṣebí Yehudi tó pọ̀ ní aláǹsọ ń bẹ̀ yẹn ní gbólóhùn yẹn àbí. Yehudi tó pọ̀ ni ṣùgbọ́n báàdù ni tó yẹ kí sùn tọ́ ifá. mo ń bọ̀ Yehudi tó pọ̀ ni Yehudi tó pọ̀ ni lára bá fẹ́ sọ pé gbogbo àwọn Yehudi pátá tí ì ṣe apá kan ṣé báwo ló yẹ máa sọ yàtọ̀ sí yẹn. ó máa sọ yàtọ̀ sí torí pé jámù bàkárì wà lọ́tọ̀ jámù ti takọ́ wà lọ́tọ̀ jámù ti àbúrò wà lọ́tọ̀ ó lè jẹ́ Yehudi yún. tó bá jẹ́ sí wípé gbogbo àwọn Yehudi pátá ló ń sọ̀rọ̀ yẹn ṣé Allah máa sọ bá mi báwo ló dẹ̀ ṣe máa sọ. tó bá máa sọ báyẹn náà bí òye sọ náà nìyẹn àfi tó bá fẹ́ differentiate pé tọkùnrin ni tóbìnrin ni lókù. mo ń bọ̀ ẹ ṣe sùúrù ẹ ti lọ síbi tí mi ìfẹ́ kó máa pẹ́ rárá ìmọ̀ gbogbo àti hot. so ẹ̀bẹ̀ tálà bá fẹ́ sọ wípé gbogbo ìran Yehudi pátápátá náà sọ wípé Uzairu ọmọ Allah ni bó ṣe máa sọ náà ni pé wà kọ́ láti Yehudi Uzairu ibnullah. tó bá dẹ̀ fẹ́ sọ pé apá kan wọn náà bí òye sọ náà nìyẹn. tó bá fẹ́ sọ pé apá kan wọn ó lè sọ yàtọ̀ sí yẹn. ó lè fi báàdù sílẹ̀ ló má fi sí. mú bọ̀ so ṣùgbọ́n tó bá jẹ́ sí wípé
ẹ sì pé ó sọ báyẹn tó lè jẹ́ sí pé nǹkan tó mì ní pé apá kan wọn ni ó yé báyìí nísìn so ó ti fún wa ní chance láti believe wípé gbogbo wọn ló ń bá wí because tó bá yẹ sí pé ó gbèrò apá kan ni èyí tó high jù al aslu fil kalam adh-dhikr ṣe àgbọ̀nù kọ́ńdà yẹn there is a principle tó sọ pé al aslu fil kalam adh-dhikr kí ni ìtumọ̀ kọ́ńdà tí mo sọ yẹn tí sì tẹ̀ ti gbà fún báwọn èèyàn gbọ́. ẹni. kí ni ìtumọ̀ kọ́ńdà tí mo sọ sí pé al aslu fil kalam adh-dhikr ẹ tún fáwọn èèyàn. ìtumọ̀ rẹ̀ ni pé ìpìlẹ̀ ọ̀rọ̀ ni èyí tó bá jẹ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ nǹkan lèyàn máa kọ́kọ́ rántí lèyàn máa kọ́kọ́ sọ. rárá ẹ tún dáadáa jẹ́ kí n tún fún yín mi ìbú yín pé ẹ ṣe mọ̀. no. so al-qaida yẹn ni pé al-aslu fil kalam adh-dhikr ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ ni pé nǹkan tẹ bá mí nǹkẹ́ sọ. so ìpìlẹ̀ rárá mọ́jẹ̀mú tí àwọn àfáà gbé kalẹ̀ tá a bá fi understand the Qur'ani nìyẹn. so since ẹ máa gbọ́ ẹ̀yìn òyìn since ó jẹ́ sí pé Qur'ani ẹ fẹ́ claim wípé Qur'ani àwọn apá kan Yehudi ló mí bó lè jẹ́ sí pé àwọn apá kan Yehudi náà mo ṣe ń bọ̀ wá bẹ̀ àwọn apá kan Yehudi ló mí kì í ṣe gbogbo àwọn Yehudi mo wá bẹ̀rẹ̀ pé tálà bá fẹ́ sọ pé apá kan Yehudi yẹn nínú ọ̀rọ̀ yẹn báwo ló yẹ máa sọ ẹni ó lè sọ báyẹn náà mo wá ní tí wọ́n á sí pé gbogbo Yehudi náà ló fẹ́ sọ nǹkan ẹni báyẹn náà ló ṣe máa sọ ó ti tọ̀ èmi wá sọ wípé Allah lè sọ tó bá jẹ́ sí pé apá kan Yehudi ló mí ó lè má sọ báyẹn ẹ wá ní bẹ́ẹ̀ ni ó máa fi báàdù sí wípé wa qalat ba'dul yahud bó ṣe kálá sọ ní ìpáyé sí pé apá kan Yehudi ló bá wí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. mo ló lè sọ bí ó sì lè sọ bóyá sọ síwájú yẹn náà. so mo wá ó lè sọ bẹ́ẹ̀ wípé ba'dul yahud kó fi gbólóhùn yẹn sí àbí so mo wá sọ pé al-aslu fil kalam adh-dhikri kọ́ńdà yẹn wà pírísìpì pé ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ òun ni pé kó o sọ nǹkan tó bá mean ó ti yé so ni mo fi sọ fún yín pé Allah bó ṣe sọ yẹn ó ti fi wá sí chance agbọnrin wípé gbogbo wọn ló mean nígbà sí àgbọ́yé èdè pé ó mean gbogbo wọn ẹ farabalẹ̀ pé ó mean gbogbo wọn ló lálàáfíà ju òun ló tẹ̀wọ̀n ju pé ó mean apá kan lọ because ìpìlẹ̀ nípa ọ̀rọ̀ òun ni pé kó o sọ nǹkan tó bá mean nínú ọ̀rọ̀ yẹn tó wáyé pé báàdù ló mean torí pé gbólóhùn tá a ti mọ̀ láwọn lárúbáwá tán mọ̀ jámù kó kó gbogbo nǹkan sínú ni wa qalatil yahud àwọn Yehudi àgbọ́yé plural nìyẹn gbogbo wọn náà sọ nìyẹn àgbọ́yé ẹ̀nìyàn initially tó bá yẹ sí pé Allah ò mean ni yahud tí ò mean gbogbo wọn ó máa ní wa qalat ba'dul yahud àwọn apá kan Yehudi sọ wípé kẹ́ bóyá máa sọ bá mi pé tó yẹ bóyá máa sọ ó lè ló bá mi wa qala ba'duhum qala ba'dun nas kìíní kan ba'dun ó máa lo ba'dun dáadáa nínú Quran àbálà òkè lo ba'dun ni. ó máa ń lò. ó máa lo ba'dun nínú Quran wáyé tó ṣe dérò ti Yehudi tí ó lò tó lè yẹ sí pé a ní principle wípé al-aslu fil kalam àdìkì so ó túmọ̀ sí pé point tèmi ni pé Allah ti fi wá ságbọn ni wípé ká believe wípé gbogbo wọn ló ń bá wí níbẹ̀ yẹn ju pé èyí tẹ fẹ́ lọ́lọ́run yẹn lọ so ẹ lè sọ̀rọ̀. ìyẹn lọ́lọ́run ìdí ìfi lọ́lọ́run wípé sẹ́wọ̀n pé Ibrahim Malik Musa sẹ́wọ̀n pé Al-Qur'an nínú tí máa ń sọ̀ka ìlélẹ́rí òun ni ijabatan al-hadisa kó dáhùn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ sẹ́wọ̀n bẹ́ẹ̀ sà. oye mọ bẹ́ẹ̀ ni. now in tí àyà yẹn fi sọ̀kalẹ̀ kí ni sábàbù nùsùl rẹ̀ òun ni yóò tu wàhálẹ̀ kúrò níbi ká máa rò ó pé Ọlọ́run lè fi báàdù sí kò lè fi báàdù sí òun mo fẹ́ ṣàlàyé báyìí ṣé mo lè ṣàlàyé. àwọn Yahudi márùn wá bá nábì ta ló ń tọ̀nù mìíràn fún àwọn Yahudi márùn wá bá nábì nígbà yẹn tó yẹ pé Medina ni wọ́n ọmọ Medina ìpè ní Medina náà yàtọ̀ sáwọn Màjúsí àwọn Yahudi náà wà tó yẹ pé Yahudi ni wọ́n á sí lá wọn ò sì nǹkan míì kò rí ìfùgàdì sí wọ́n sì wà mẹ́dì sí ní Mákà tó yẹ pé Yahudi ni wọ́n àwọn ò sí mùsùlùmí márùn-ún wọn bá nábì tó jẹ́ sànkòsànkò tí wọ́n jẹ́ olórí sọ fún nábì wípé báwo ló ti fẹ́ ká gba ẹgbọ́ rẹ Muhammad nígbà tó yẹ pé níbo la ti lè rí nǹkan tẹ́ ń sọ yẹn náà. hadith ni ó popular. ó popular kò popular ibo la ti lè rí ni mo béèrè. ẹ béèrè hadith pé àwọn márùn-ún Yahudi náà bá náà Muhammad. níbo la ti lè rí. no ẹ lè sáàchẹ lórí gọ́ọ̀gù náà náà ibẹ̀ mi náà ti sáàchẹ ó popular káàkiri náà tẹ bá ní fóònù mẹ́rin ẹ lè sáàchẹ. èmi ò sá òkè mo ń gbádùn yẹn máa sọ lọ àwọn èèyàn ti rí báyẹn kò ti pọ́lẹ̀ yẹn. ó wà náà kò yẹn òun ṣe kí ni so àwọn márùn-ún wá bá nábì ifun hadith tó ní sanad tó ní matinu ni. àti gbọ́. hadith tó ní sanad tó ní matinu tẹ́ ẹ̀ mọ́ bí tẹ́ ti rí. mo ní kí wọ́n sáàchẹ sẹ́yìn náà ní kí n gbé tíra wá bí ni ẹ̀yin tá lọ́kùnrin náà. ẹ má jà pé ẹ má wọlé ó yá ẹ má bọ́rọ̀ yín lọ. so wọ́n á bá nábì wọ́n ní ìrìn ànábì fẹ́ jẹ́ ká gbẹ̀ gbọ́. fún àǹfààní àyín tẹ́ ń gbọ́ wa nǹkan tó ń kà ẹ jẹ́ kí n bá wọn sọ ó wà nù tẹ̀síìrù Tabari àtàwọn tẹ̀síìrù purposely ó wà nù tẹ̀síìrù Tabari. gọ́ọ̀gù sáré mi ti rí sá. kì í ṣe Google èmi ti rí èmi ti kà mo mọ̀ nǹkan tẹ́ fẹ́ kà. so wọ́n á bá nábì pé bóòlù fẹ́ ká gbẹ̀ gbọ́ ńgbà tí ìwọ kò tó ti yíjú padà kúrò níbi tá a jọ ń kọjú sí ìyẹn Baitul Maqdis tí gbogbo àwọn mùsùlùmí náà ń kọjú sí tẹ́lẹ̀ kó tó di pọ́nà ń yí wọn padà pé fawallu wujuhakum satra Masjidil Haram ó yí wọn padà pé kó kọjú sí Masjidil Haram wọ́n á ní àlè tẹ̀lé ẹ̀ nígbà tó ti yíjú wa kúrò níbi tá a kọjú sí ibi tá a Yahudi ń kọjú sí ọ̀kọjú síbẹ̀ mọ́ wọ́n tó wá ní nígbà tó ti gbàgbọ́ wípé Uzairu ọmọ Ọlọ́run ní àlè gbà fún ẹ so àyà yẹn wá sọ̀kalẹ̀ pé wa qalatil yahudu Uzairu ibnullah ijabatan amma qalawul yahudi èsì fún tí àwọn Yahudi ìgbà yẹn sọ ntí
àyà yẹn fi sọ̀kalẹ̀ nìyẹn pé ó fi dá àwọn Yẹhudi márùn-ún yẹn tí wọ́n wá ó fi dá wọn lóhùn wípé Yẹhudi Uzairu kìí ṣe ọmọ Ọlọ́run òun láyà yẹn torí ẹ̀ sọ̀kalẹ̀ so bí ìyẹn ṣe jẹ́ nìyẹn. gbogbo màá gbé máa yìí ní kẹ́ ṣe tán. ẹgbọ́n tí mo sọ tán. èmi tí nǹkan tí mo ti mọ̀ pé tí mo ti mọ̀ nǹkan tẹ́ fẹ́ sọ rẹ́dí tí mo ti mọ̀ pé. So àlàyé tẹ́ ṣe jáde so ẹ̀ ń tọ́ láti fún wa ní ẹ̀rí pé àwọn apá kan jù làlá ń bá bí kì í ṣe gbogbo jù pátápátá ó ti number one níbo láti rí i pé àwọn apá kan jù wọ́n sọ inú Islamic evidence inú Islamic compound náà láti máa rí kò ẹ̀ lè rí outside Islam that's number one point. So nínú nǹkan táwọn sọ lẹ́ẹ̀kan náà it's about to shape binafsihi kẹ́ máa fi kí nǹkan máa testify sí ara ẹ̀ ẹ̀yin lẹ́ nìyẹn Muslim ẹ̀yin lẹ́ máa ń sọ nǹkan tó yẹ sí pé Islam nìkan náà lè ti máa rí again so that source Islam náà ló mú source yẹn wá ẹ lọ search ẹ lè lọ sórí ChatGPT kẹ́ lọ bèrè pé historically ṣé ìran Yehudi kan bóyá yóò di ẹyọ kan àbí méjì àbí mẹ́ta ṣán tiẹ̀ sọ orí láyé wípé Uzairu ọmọ Allah ni so ẹ máa rí nǹkan tó máa sọ fún yẹn ẹ̀yin náà lọ ṣe yẹn lẹ́yìn fúnra yín so ẹ máa rí wípé ó máa sọ wípé kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ historically but nínú Islam náà rẹ́kọ̀dì ẹ̀ fún ara wọn inú Islam náà ti máa rí wípé àwọn Yehudi kan so tó bá yẹ sí pé ẹ̀rí yín nìyẹn ìyẹn lọ́dọ̀ tiwa wá ti di pé kò tó lẹ́rìí náà because Islam ló ń jẹ́rìí sọ̀rọ̀ ara ẹ̀ kò sí níbòmí nǹkan tó yẹ sí pé ó yẹ ká rí níbòmí ni because àwọn Jew wọ́n mẹni tó ń jẹ́ Uzairu wọ́n ní ìwé wọn tó pè ní Talmud wọ́n ní oríṣiríṣi ìwé tó yẹ sí pé a lè ti rí kà níbẹ̀ wípé àwọn èèyàn kan nu wọn ti pé Uzairu lọ́mọ Allah but àwọn Jew òfin wọn kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìwé wọn ní báyìí nìṣẹ́ so Islam nìkan lórí kọ́ díẹ̀ nínú ìwé tiẹ̀ ẹlẹ́kẹ̀jì ni pé ṣẹ́rí hadith tẹ kà yẹn hadith tí ò lálàáfíà ni kò bọ́pọ̀lọpọ̀ hadith tí ò àgbélẹ̀rọ ni ọ̀rọ̀ yẹn wọ́n hun ni láti fi support Kùránì yẹn nígbà kan ti rí pé àyà Kùránì yẹn ti gbé gbági kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìtàn rí láyé kò ṣẹlẹ̀ rí láyé wípé ìran Jew kan and I still say it today mo ṣe sọ bá ní màmá sọ pé irọ́ làlá pa nínú verse yẹn aláyanu gbàgàdà ó sọ wípé wàkọ́ láti Yehudi Uzairu ní ìfúnlọ àwọn Yehudi sọ wípé Uzairu ọmọ Allah ni irọ́ lásán lọ́rọ̀ yẹn aláparọ́ mọ́ àwọn Jew ni ó yẹ báyìí nísìn so àdìsí ìgbà táwọn àfáà ti rí wípé ẹ bá mi mute àfáà yìí tó máa fẹ́ sọ̀rọ̀ ìgbà táwọn àfáà ti rí wípé iṣẹ́ ti já àwọn èèyàn ti ń question àyà yìí so náà ṣe hun hadith yẹn so kí wá ní reason mi tí mo fi gbà pé wọ́n ṣe hun òun náà ni pé hadith yẹn ò lálàáfíà sanadan nípa ti isnad torí àwọn ọkùnrin méjì kan wà ń bẹ̀ tí ẹ sí pé wọ́n jẹ́ da'if you understand so ọkùnrin àkọ́kọ́ òun náà ni Yunus ibn Bukayr you understand so ẹlẹ́kejì òun náà ni Muhammad Maula Zaid bin Thabit nínú isnad hadith yẹn tẹ́ bá lọ ka isnad hadith yẹn chains of men tí wọ́n gba hadith yẹn wá àwọn ọkùnrin tí wọ́n gba hadith yẹn wá so ó lọ báyìí wípé tẹ́ bá lọ́nu tafsir tó bá dé ó lọ báyìí wípé haddathana Abu Kurayb gbà wá ó sọ pé qala haddathana Yunus ibn Bukayr òun náà tó sọ pé Yunus ibn Bukayr sọ pé qala haddathana Muhammad ibn Ishaq Muhammad ibn Ishaq tún sọ wípé haddathani Muhammad ibn Abi Muhammad Maula Zaid ibn Thabit òun náà tó sọ báyìí pé haddathani Sa'id ibn Jubair aw Ikrima àní Ibn Abbas ó wá ka isnad lọ́bẹ̀ ó ka àwọn èèyàn tí wọ́n gba hadith yẹn wá so tẹ́ bá fẹ́ mọ̀ bóyá hadith lálàáfíà tàbí kò lálàáfíà tẹ́ bá fẹ́ mọ̀ pé bóyá irọ́ náà pa tàbí irọ́ kan náà pa so ẹ máa lọ wo kí ni isnad àwọn èèyàn yẹn a máa lọ pípí èmi ti ṣiṣẹ́ lórí àwọn èèyàn yẹn kalẹ̀ already tó mọ̀ sọ pé gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ èmi yóò understand ẹ̀ gbogbo nǹkan yẹn tẹ́ bá fẹ́ kà pátá mo ti ṣe research lórí gbogbo ẹ̀ kí tó challenge yẹn gbogbo everything tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹni mo ṣe research mo rí pé irọ́ ni gbogbo ẹ̀rọ lálàpá so àwọn sọ ní gbogbo ẹ̀ so isnad yẹn àwọn èèyàn méjì gbáǹkọ gbì ló jẹ́ ní òun jẹ́ kí hadith yẹn lálàáfíà torí pé wọ́n já àwọn èèyàn tẹ́ sí pé níbàámu sí ìmọ̀ hadith ẹ̀yin mùsùlùmí gangan fúnra yín wọn jẹ́ lẹ́ni tá a lè gba ọ̀rọ̀ wọn tó bá ti gbà níbi hadith yẹn ti bàjẹ́ ẹ̀rọ̀sán alákọ̀ọ́kọ́ ni Yunus ibn Bukayr ẹlẹ́kejì ni Muhammad Maula Zaid ibn Thabit ìyẹn jẹ́ number one ẹlẹ́kejì nínú hadith tẹ́ ka yẹn tó bá pẹ́ bá ka isnad rẹ̀ dáadáa ẹ máa rí pé ńgbà tó ń sọ isnad yẹn lọ ó ń sọ wípé ìgbà tó isnad yẹn tó débi Maula Zaid ibn Thabit ó wá ní Zaid ibn Thabit wá sọ pé Muhammad Maula ó wá sọ pé qala ó ní haddathani Sa'id ibn Jubair Sa'id ibn Jubair sọ fún mi hadith tẹ́ ka yẹn Maula fẹ́ narrate ẹ̀ ó wá ń sọ wípé Sa'id ibn Jubair ló sọ fóun ìgbà tó wá sọ pé Sa'id ibn Jubair ló sọ fóun tán wá ní ẹ̀dùn o ara o a ó Ikrima ó dà pé Ikrima ló sọ fún mi ó dà pé Ikrima ló sọ fún mi. ẹ máa yọ̀ǹda mi báyìí Mr. Malik. ok kò sí wàhálà bàbá. wọ́n yọ̀ǹda mi báyìí. so Ikrima ó ti yẹ báyìí nísìnyí so ó ní Ikrima kò rántí ẹni tó sọ fún mọ́ so ọkàn wa ò balẹ̀ lórí ẹgbà wáyìí because gbogbo ọ̀nà ló fi hàn sí wa pé ọ̀rọ̀ àgúnlẹ̀ họ lásán ni because ẹni tó ń sọ̀rọ̀ gan òmẹ́dẹ́ni tó ti gbà mọ́ òjì kò mẹ́dẹ́ni tó fẹ́ fi tì sí mọ́ kò sátẹ̀ mọ́ gbogbo àwọn kan tọ́lẹ̀ máa ń wò níbi hadith àfi máa mọ̀ wípé hadith yà àgbélẹ̀rọ ni so wọ́n kàn sáré hun ni òtí torí pé ẹ máa rí àwọn lapses kọ̀ọ̀kan níbẹ̀ so number one àwọn èèyàn kan wà nínú hadith yẹn tó jẹ́ sí pé wọ́n jẹ́ kí hadith yẹn lẹ weak hadith ni gẹ́gẹ́ bó jẹ́ sí pé nínú ìmọ̀ hadith bá a ṣe máa ń dá hadith tó bá lẹ mọ̀ nìyẹn so a máa dá wọn mọ̀ wípé àwọn hadith yẹn wọn lálàáfíà so bákan náà ẹlẹ́kejì hadith yẹn gan fúnra rẹ̀
ọ̀kan nínú àwọn tó ń gbà wá ó ń doubt ẹni ọ̀dọ̀ ẹni tó ti gbà kò mọ̀ so how come ọ̀rọ̀ tó certain ọ̀rọ̀ tó nítumọ̀ tó wúlò tó fẹ́ fi defend kò mọ ẹni tó gbà wá so ọ̀rọ̀ yẹn ò lẹ́sẹ̀ lẹ̀ gbogbo àdìsù tẹ́ bá mú wá so nípa ọ̀rọ̀ yẹn kò lẹ́sẹ̀ lẹ̀ inú Islam nìkan lẹ ti máa rí ọ̀rọ̀ yẹn one ẹlẹ́kejì inú Islam nìkan lẹ ti máa rí ẹlẹ́kejì ọ̀rọ̀ yẹn ò tún wá lẹ́sẹ̀ ńlẹ̀ gan nínú Islam ní òdiwọ̀n ìmọ̀ Islam gẹ́gẹ́ fúnra rẹ̀ ní òdiwọ̀n ìmọ̀ Islam ọ̀rọ̀ yẹn kò ní ẹsẹ̀ nílẹ̀ so eléyìí sáfì wípé Allah fi ọ̀rọ̀ yẹn parọ́ mọ́ àwọn Júù ni kò sí ìran Júù kan tó sọ rí láyé wípé Uzair ọmọ Allah ni because ẹ̀ tó mọ̀ torí pé nǹkan kan wà nínú àwọn Júù nínú nǹkan táwọn Júù láìkè tawhid gan kan gbà pé Ọlọ́run ẹyọ kan ṣoṣo ni ẹ gbọ́dọ̀ sí nǹkan kan míì mọ́ ó ti báyìí sìn so kódà nínú nǹkan tí àwọn Júù nínú main reason tó ṣe gbòógì táwọn Júù tán fi kọ̀rọ̀ sí Jésù lẹ́nu òun ni pé wọ́n gbà wípé tí Jésù bá pera ẹ̀ ní ọmọ Ọlọ́run òun náà máa jẹ́ Ọlọ́run dandan nìyẹn kò dẹ̀ possible ká tún pe ẹlòmíì ní Ọlọ́run lẹ́yìn Ọlọ́run ẹ̀rọ sáà so nínú nǹkan táwọn Júù tán fi reject iṣẹ́ Jésù gangan nìyẹn so kò wá tún ní bókíjú mu tẹ́nìkan ká wá sọ pé ẹnìkan jẹ́ Júù kó tún wá sọ pé òun sọ wípé Uzairu wà lóhun lókù tóun fẹ́ máa pè ní ọmọ Allah so kò sí ìran Júù kankan irọ́ ni Allah pa so gbogbo nǹkan tẹ́ ń kà yẹn rọ́bìṣì ni